gbogbo wọn dìde ẹ lọ sí ojúbọ Ògèdèngbé Agbógungbòrò nílẹ̀ Ìjẹ̀ṣà ẹ lọ mi kẹ́kẹ́ ó ti nígbà tí ogun bá dé gbogbo yín ẹ lọ mi kẹ́kẹ́ yẹn kán bẹ̀rẹ̀ sí jà gbogbo àwọn ológun tó ti kú òrìṣà tó ti kú ẹ lọ jí wọn ẹ padà sójúbọ gbogbo wọn o kán lọ bá wa tú tí wọn bá lọ tú àwọn ní ọ̀dọ̀ bàbá Ọọ̀ni nílé Ifẹ̀ gbogbo àwọn sigidi àwọn oríṣiríṣi nǹkan tẹ́ ń bọ torí ẹ padà sílẹ̀ ẹ ń bọ wọn ẹ máa rántí wọn ó yẹ bá mi lọ síwájú wọn bàbá kábíyèsí gbogbo ẹ̀yin kábíyèsí ẹ̀yin ládéládé ń bolẹ̀ wà ẹ bá wa padà síbi gbogbo ìṣẹ̀ṣe bàbá kí ló ló ń jẹ́ tibẹ̀ tán àti kọ̀ǹfàmù àbí kí ló ló ń jẹ́ bàbá yẹn ẹ̀yin méjèèjì kò sí àfẹ́ẹ̀rí lọ́wọ́ yín kò sí egbé tó lè gbé yín débi tí àwọn ọmọ yẹn wà látijọ́ yìí torí ẹ bọ́ síta ẹ wá máa mú oríṣiríṣi iṣẹ́ sílẹ̀ níbí ẹ ní kinní kan wà kò wá sí iṣẹ́ kankan lọ́wọ́ yín kò sí ohun tí gbogbo yín ẹlòmíì náà tún ló ń gba approval ṣé àkókò ilé èèyàn máa ń gba approval láti tún yàn lẹ̀ àkókò ilé èèyàn máa ń gba oníkálùkù òrójú aráyè rárá rẹ̀ mọ́ lórílẹ̀‐èdè yìí ohun tó o bá ti mọ̀ lágbára báyìí ni o sà láti ṣe kí ni o láti fi secure ṣé bí n tẹ́ ẹ fẹ́ nìyẹn kò ní ìdí pé ẹ gba approval kẹ́ tó lọ máa ṣẹ́gun kò ní ìdí mọ́ ẹ wọgbó lọ gbégbé ló fẹ́ gbé yín débẹ̀ o bí àfẹ́ rí ni o ohun tẹ́ ẹ bá mọ̀ ẹ lọ fi tú àwọn ọmọ yẹn sílẹ̀ last week tí mo gbàdúrà Olúwa sọ fún mi wípé Nàìjíríà ti ṣẹ òun Olúwa ní ìyà ẹ̀ṣẹ̀ Nàìjíríà ní Nàìjíríà ń jẹ Olúwa ní ó ti ṣẹlẹ̀ rí nígbà tí mo parí write up yẹn Olúwa lòun á tú àwọn ọmọ yìí sílẹ̀ o Olúwa ní ṣùgbọ́n kí Nàìjíríà fúnra ẹ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí gbogbo wọn tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ látòrí pírẹsidẹ́ǹtì kí wọ́n kéde kí gbogbo wọn wá òun kí gbogbo wọn sọ̀mìtì ara wọn pé òun nìkan lọ́lọ́run kò sí alágbára kàkà bẹ́ẹ̀ ṣe lẹ bọ́ síta o ẹ lọ máa dira gbẹ́kúdè gbẹ́kúmì gbẹ́kúfò ebi ò rí gbogbo gbẹ́kúfò yín o gbẹ́kúmì gbẹ́kúdè tẹ́ ẹ gbédègbédè láti ọ̀sẹ̀ mẹ́rin báyìí ọmọ 48 wà lọ́wọ́ bandit o ṣe rántí wípé kì í ṣe skul kan ni wọ́n yà ń bẹ̀ yẹn torí àwa kan skul kan la pè skul méjì ni o báwọn ọmọ wẹ́wẹ́ yìí ṣe wà ń bẹ̀ ni àwọn àgbààgbà náà tún wà ń bẹ̀ o almost 40 ni wọ́n kó ní skul kan almost 46 plus ni àwọn kan ẹ̀ṣirò rẹ̀ ó di 80 plus ló wà lọ́wọ́ bandit ẹ̀yin onígbẹ́kúmì àgbẹ́fò gbẹ́kúdè ẹ̀ẹ́dẹ̀ tí ìgbẹ́kúmì kẹ gbẹ́kúdè lọ́bẹ̀ àfẹ́ẹ̀rí ò tí gbé yín débẹ̀ láti lọ tún gbogbo àwọn ọmọ yẹn sílẹ̀ mo béèrè ṣùgbọ́n tó bá jẹ́ iṣẹ́ ibi lẹ fẹ́ ṣe nísìn tó bá jẹ́ kẹ́ fi àfẹ́ẹ̀rí yín kẹ́ fi ba yí ènìyàn jẹ́ kó jẹ́ pé oògùn ìkà lẹ fẹ́ ṣe kò ní ná yín ní nǹkan kan ìṣẹ́jú kan ẹ lè fi oògùn ẹ lè fi egbé yín ẹ lè fi ba yí orílẹ̀-èdè ẹ lè fi ba yí ọmọlàkejì jẹ́ ṣùgbọ́n egbé àtúnṣe ò sí fún yín kò sí egbé tó lè gbé yín kò sí oògùn tó lè gùn yín kò sí agbára tó lè mú yín kẹ́ tún nǹkan ṣe àfi kẹ́ bà nǹkan jẹ́ mo béèrè orílẹ̀-èdè yìí ni mo ti mọ̀ pé èèyàn máa lérí oògùn tí kò lè ṣe nǹkan ayọ̀ oògùn yìí ò lè ṣe nǹkan ayọ̀ kẹgbẹ́ra báyìí kẹ di àjọ̀nú kẹ́yìn náà parapọ̀ mọ́nú afẹ́fẹ́ kẹ lọ kó àwọn ọmọ yẹn gírì kẹkàn kó wọn láti bẹ̀ kẹkàn sọ wọ́n di wọ̀ ó di skul wọn ẹgbẹ́ yín tẹ́ ẹ máa ń polongo wípé ẹgbẹ́ wà ẹgbẹ́ ò sí mọ́ ni ẹ̀yin babaláwo mo béèrè ń bolẹ̀ wà ebi ẹni Yorùbá yín o orílẹ̀-èdè Yorùbá yín o ẹgbẹ́ lẹ̀ ń lò àbí ẹ láfọ̀ṣẹlẹ̀ ń lò ẹni má yẹ ń wà ẹni káwọn ọmọ yín kọ́ mọ́ gba Jésù Kristi kọ́kàn máa sín gbẹ́rẹ́ ni ọbaṣà ti tọ́lá báyìí gbogbo ń tọ́ bá wí gbẹ́rẹ́ wo ẹ lè bá gbẹ́rẹ́ sọ̀rọ̀ níbi tẹ́ wà kẹkàn sọ̀rọ̀ wípé gbẹ́rẹ́ tààtà yìí ó yá kẹkàn dẹ̀ fi báwọn báńdíìtì sọ̀rọ̀ kan tún gbogbo àwọn ọmọ yìí sílẹ̀ shame on you ojú tì yín o kò tán ojú tì yín o ojú ti gbẹ́rẹ́ o ojú ta wo pa ojú tàgbé fò yín láti bí oṣù mélòó kan bí ọ̀sẹ̀ mélòó kan báyìí ọ̀sẹ̀ 3 weeks mà ti ń lọ o mo yí ẹ̀mí tó ti kú dànù lọ́wọ́ bandit àgbẹ̀fọ̀ oyin a máa janu kọ́ máa wọlé Yorùbá oyin ló máa ta wọ́n pa tí ìrí oyin ìkan wọ́n gbé jáde wọ́n ní oyin ta wọ́n bẹ̀ lè rán oyin láti jọ yìí kẹran oyin ta ló tún fẹ́ fún yín ní àṣẹ oyin ó dìgbà tẹ́ bá gbàṣẹ lọ́wọ́ ìjọba kẹ́yẹ tó lè rán oyin lọ bí tí àwọn ọmọ yìí wà agbára yín ò débẹ̀ wípé oyin lè ta bandit kó má ta àwọn ọmọ yìí lágbára débẹ̀ kẹran oyin síbi tí àwọn ọmọ yìí wà kóyin lọ́ọ̀ máa tàwọn bandit yẹn kẹ́dẹ̀ lè fọgbọ́n kó àwọn ọmọ yẹn wálé kò sí oyin tẹ́ lè rán lọ́bẹ̀ àfìgbà tẹ́ bá gbàṣẹ lọ́wọ́ president àbí ṣùgbọ́n ẹ mọ̀ bí wọ́n ṣe lè lo agbára láti gba ipò tí ò tọ́ sí yín ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè so oògùn láti ṣe oògùn owó ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè so oògùn láti ba yí ènìyàn jẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè so oògùn láti tú àwọn ọmọ yìí sílẹ̀
àtògùn àtẹ̀yìn tẹ́ ń ṣe kò ní ra gbá fún gbogbo yín. Can you imagine? Olúwa sọ wípé orílẹ̀-èdè tí ò bá ti gbọ́ràn sí àṣẹ ń, òun máa rán àwọn ẹgbẹ́ kan sí wọn, a máa pa wọ́n. Ó ti gbogbo tó ń ṣẹlẹ̀ sí yìí kò jẹ́ tuntun o, ó ti ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè kan, gbogbo rẹ̀ ló dẹ̀ ti wà nínú Bíbélì. Mo kọ síta wípé bandit ọwọ́ Ọlọ́run ló ti wá, kò sọwọ́ èèyàn. Ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ló máa ṣẹlẹ̀ láti ya 2019 tí COVID-19 bẹ̀rẹ̀. Mo béèrè lọ́wọ́ bàbá mi kí la lè mọ èyí sí? Ó ní ìjọba Ọlọ́run ló dé, ó pariwo sí mi létí, ìjọba Ọlọ́run ló dé o. Ó ní bí ìṣẹ̀lẹ̀ kan bá ti ń lọ nìmí yóò máa dìde títí ìjọba mi yóò fi dé. Ó dẹ̀ dí etí yẹn pa. Láti 19 bá mi ka ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láti 19 sí òní báyìí. Ó mọ̀ pé onírúurú ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀, ìjọba rẹ̀ ló dé. Kò lè ṣàì má ṣẹlẹ̀. Ó ti wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tó bá gbé Bíbélì dání, ẹni tó bá jí ọmọ lẹ́yìn Kristi, wàá ti mọ ìṣẹ̀lẹ̀ yìí kò lè jẹ́ tuntun. Orílẹ̀-èdè tó bá ti kọ̀ tí ò gbọ́ràn sí àṣẹ Ọlọ́run tó ń fi ìyà jẹ ọmọ làkejì, orílẹ̀-èdè tí ò nífẹ̀ẹ́, orílẹ̀-èdè tó ń bọ òrìṣà, ó di dandan kan máa pa yín nípa ìyà. Ó di dandan. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o. Inú Bíbélì yìí láti kà o. Orílẹ̀-èdè tó bá ti fi Ọlọ́run sílẹ̀ tó ń bọ òrìṣà, tẹ́ gbé òrìṣà ga ju Ọlọ́run lọ, tẹ́ ń wọ́ṣìpù oògùn, tẹ́ ní oògùn yẹn gangan, àwọn ère yẹn lẹ fẹ́ máa sìn. Wọ́n bọ́ ṣe máa rán ẹgbẹ́ yìí wá, ẹgbẹ́ ni wọ́n o. Ìgbà tí mo ka Bíbélì mo rí wípé ẹgbẹ́ ni wọ́n pè wọ́n. Ó ní màá gbé ẹgbẹ́ kan dìde, a bẹ̀rẹ̀ sí pa wọn, pa ọmọ wọn, pa ya wọn, a máa sun ilé wọn. Òun ló jẹ́ kí n mọ̀. Ó ní ṣùgbọ́n nígbà tí wọ́n bá tún wá fara bara ìwà òun ló wà nínú ìwé Kíróníkà yẹn. Ó ní bí àwọn orílẹ̀-èdè yìí tí a bá tún pe orúkọ mi mọ́, tí wọ́n bá rí ara wọn sílẹ̀, tán bá wá ojú mi, màá tún wá wo ilẹ̀ wọn sàn. Ṣé ti mọ̀ wípé kì í ṣe bí ọwọ́ ènìyàn, kò sọwọ́ èèyàn. Ó dìgbà tí gbogbo yín bá wá ojú Ọlọ́run kó lè wo ilẹ̀ yín sàn. Ó dìgbà tí Nàìjíríà bá padà sí ọ̀dọ̀ Ọlọ́run tó bá mọ̀ wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ Ọlọ́run nìkan ló wà. Ó dìgbà tí gbogbo yín bá ronú pìwàdà wípé ẹ jẹ́ ká gba Jésù Kristi gbọ́, káyé sáré nǹkan, ẹyé sáré ògùn kiri. Àwọn awolẹ̀ yín sàn o, wọ́n awolẹ̀ yín sàn o. Ṣé orí ògùn tí gbogbo yín wá padà sí yẹn, mo sọ ní last week pé òun gẹ́gẹ́lẹ́ fi ń rú Ọlọ́run sókè, ẹ̀ ń bi nínú, ẹ tó jẹ́ kí ìbínú Ọlọ́run máa rú sí. Àwọn kọ́kọ́ síta pé kì í ṣe Bíbélì ló lè gbà wá lákòókò yìí o, kì í ṣe Kùránì ló lè gbà yín o. Bíbélì ò lè gbà yín, Kùránì ò lè gbà yín, ṣùgbọ́n àdúrà ló lè gbà yín ní àkókò yìí o. Ṣẹgbọ́ bẹ́ẹ̀ bá lè ka Bíbélì, bẹ̀rẹ̀ níbikíbi tó bá wà, ké pe Ọlọ́run. Olúwa tọrọ, mo tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀, ẹ gbàdúrà. La ẹnu rẹ gbòòrò báyìí, àti pírẹsidẹ̀ntì àti gọ́vnà àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti kówó Nàìjíríà mi, ẹ̀yin tẹ́ ń pa ènìyàn torí pé ẹ fẹ́ joyè, torí pé ẹ fẹ́ dupò, torí pé ẹ fẹ́ di gọ́vnà, ẹ fẹ́ di pírẹsidẹ̀ntì, gbogbo ẹ̀mí tẹ́ ń pa yẹn, ẹ̀mí yẹn ló ń gbẹ̀san báyìí. Ọlọ́run ń gbẹ̀san. Àkókò ẹ̀san lẹ́wà yìí. Ó kàn dùn mí nígbà tí mo ka Bíbélì yẹn, ó wá ní olódodo máa pín bẹ́ẹ̀. Ibi tó ti dùn mí nìyẹn. Ó ní nígbà tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà, orílẹ̀-èdè yẹn olódodo tó bá wà ń bẹ á pín bẹ́ẹ̀. Ibi tí ẹ̀rù ti bà mí nìyẹn. Òun la fi máa gbàdúrà, Olúwa má jẹ́ n pín nínú ìyà tó ń lọ yìí o. Àdúrà tá a fẹ́ gbà nìyẹn. Nígbà tó ti sàmì ẹ̀ṣẹ̀ yìí, má jẹ́ n pín níbẹ̀. Olúwa ṣààbò lórí mi. Ẹ̀yin ẹgbẹ́ yín ò gbé. Ṣé rí ẹ̀yin wòlíì ọmọ àlè tẹ́ ẹ pera yín ní wòlíì láì ṣe wòlíì? Ìkọ̀nfàmù tí ẹ ti jáde láìpẹ́ ìsìn, ó ní kọ̀nfàmù babaláwo lòun, òun ò ṣe oògùn lòun bá nínú ilé tòun o, oògùn lòun ṣe. Ó lòun yá sọ wá wọ ni. Ẹ má fi ojú wòlíì wo kọ̀nfàmù babaláwo ni. Sórí bàbá tibẹ̀ tán, èmi mọ̀ pé babaláwo nìwọ náà. Ọkàn bọ́ síta sórí afẹ́fẹ́ wa máa mú rọ́lẹ̀ fún wa, kọ̀nfàmù babaláwo ni ẹ. Jàre, ọ̀rọ̀ oògùn tó máa tú àwọn ọmọ yìí sílẹ̀ kó bá wa mú sílẹ̀ látijọ́ yìí. Ègbé tó lè gbé wọn, àwọn oògùn oríṣiríṣi tẹ́ mọ́ múlẹ̀ yẹn, kò sí eléyìí tẹ́ lè múlẹ̀ láti lọ tú àwọn ọmọ yẹn sílẹ̀. Bàbá tibẹ̀ tán, kò sí oògùn ègbé tẹ́ lè fi sílẹ̀ láti lọ tú wọn. Shame on you. Bàbá tibẹ̀ tán, kò ní dá fún oògùn yín. Ojú ti oògùn yín, gbogbo ẹ̀yin tẹ́ wá fún oògùn. Agbára kan wà, agbára Ọlọ́run máa ń pẹ́ kó tó jà. Agbára èṣù lẹ lè fi ṣe. Kí lè sùn yín wá ń wò nísìnyí? Mo bèrè, èṣù yín dà? Ẹ̀gbẹ́sù jáde sí ẹ̀bẹ̀sù mọ́ ni. Ẹ̀bẹ̀sù lọ́wọ́ ẹ̀nà àwọn àbí ṣe èṣù ti sùn ni. Shame on you. Ojú ti gbogbo yín. Ẹ bọ́ sórí afẹ́fẹ́ wa máa wí hàn mọ́ràn mọ́. Jàgàjàgà nonsense speaking tí ò ṣe gbọ́. Àwọn tó sọrú ẹ̀ lánàá, àwọn kan náà wà wòlíì èké bíi tiyín ti wà lánàá tí wọ́n ti ṣerú ẹ̀. Ìparun ló gbẹ̀yìn gbogbo wọn. Ẹ rí verse àwọn èèyàn, ẹ lọ máa bọ ogun ni o, ẹ lọ dira, bó o dira ikú pa ẹ́. Lóògùn tẹ́ fi máa tú àwọn ọmọ yìí sílẹ̀. Ọba Solomon, níbo ni ìwọ náà wà?
àfi ìgbà tí mo rí ẹ tó bẹ̀rẹ̀ sí ṣe fídíò ìjọba orílẹ̀-èdè níwọ̀ ọba Solomon kò sí ègbé lọ́wọ́ ẹ̀ mọ́, kò sí oògùn tó lè tú àwọn ọmọ yìí sílẹ̀ àbí o ò lè gbé, torí àṣà tiẹ̀ gangan ni wípé bó o bá dira ikú pa ẹ́, ìdíra tẹ́ dira yẹn kò sí ìdíra wo lẹ fẹ́ dira kẹ́ ẹ lè lọ bá tú àwọn ọmọ yìí sílẹ̀, ẹ̀yin ò ní ìdíra tó tó ìdíra kẹ́ lọ fọ oògùn yín tú wọn sílẹ̀ níbi sanwó àṣẹ pé oògùn yín ò lágbára nìyẹn o, a jẹ́ pé ojú ti oògùn tẹ́ lẹ́sìn gbogbo ẹ̀yin aláwo tẹ́ wà nílẹ̀ Yorùbá òtítọ́ ọ̀rọ̀ ṣẹ̀ dé lẹ́sìn torí ẹ ti ní kọ́mọ̀ sí Jésù o, ẹlẹ́sìn àjòjì náà mú wá bá yín o, Yorùbá yín wá dà báyìí kí ló wá ṣẹlẹ̀ sí ohun tẹ́ lẹ́sìn kò lè gbà yín mọ́ ni, ṣé kò dẹ̀ lè gbà yín mọ́, kò lè gbà yín lọ́wọ́ bandit ni, kò lè tú àwọn ọmọ yín sílẹ̀ ni, àwọn egúngún yín eléégún tẹ́ mọ́ ní o, àwọn eégún o arọ́rùnbọ̀ ò lè tú àwọn bandit sílẹ̀ mọ́ ni, mo béèrè mo dí ẹ gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní Yorùbá o, Yorùbá ológun torí ẹ ti ní ogun nìkan gbójúlé, òòṣà ni ẹ máa sìn, ìgúnnu ni ẹ máa bọ, omi ẹ̀yin Ọlọ́ṣun dà Ọ̀ṣun ni ẹ máa bọ, omi ni nbọ ni ẹ̀yin náà ń jókòó sí o, ogun àtọ̀ṣun àtomi olómi ò dẹ̀ lè lọ bandit kẹ́ lọ bá wa tú wọn sílẹ̀ mọ́, torí ẹ ti ní kí Jésù kó dákẹ́, ogun yín ni kó máa rìn, bàbá mi náà dẹ̀ ti fọwọ́lé, ó ní nígbà tí ìṣòro bá dé tẹ́ ẹ bá pe òun ò ní dáhùn, títóbi rẹ o àràmọkà tí ń bọwọ́ ìjà lálá ó kọ́ síbẹ̀ torí àwọn ọmọ àlè kan ti ṣe irú ẹ̀ lánàá, gbogbo tó ń ṣẹlẹ̀ ń sìn ó ti wà rí, àwọn kan ti ṣe bẹ́ẹ̀ rí, àwọn kan ti ní kò sí Ọlọ́run náà mọ́, níbo Ọlọ́run wo ló máa wá gbà ọ́, Senakérúbù ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀, ẹ̀yin náà rèé ó ṣẹ̀dé bá yín báyìí o, ojú ti babaláwo, ojú ti olóògùn Yorùbá, adífálà abọrẹ̀ àgbáyé, ẹ̀yin oṣó àjẹ́ ń bo lẹ́yìn wà nísìn, kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ lè fàjẹ́ lọ bá wa tú àwọn ọmọ yìí sílẹ̀, ẹ̀yin àjẹ́dà, ẹ̀yin oṣódà, ẹ̀yin èmèrèdà, ẹ̀yin awọpa lọ́ọ̀jì dà, ẹ gbà mí mo rò bẹ́ẹ̀ lẹ́ àbí kí la fẹ́ ṣe, ẹni kan má sí Jésù kan kúrò nínú Jésù kan wá jọyìn agbára tiyín, ẹni ẹ̀yin la lágbára tẹ́ ẹ lè sọ wọ́n dolówó, ṣé owó nìkan lẹ lè sọ yàndà, owó tẹ́ máa gbẹ̀jẹ́ àbí ẹ lè rí agbára tó lè tú báńdíìtì tó lè tú àwọn ọmọ yìí sílẹ̀ lọ́wọ́ báńdíìtì, mo béèrè ni o torí gbogbo yín lẹ́lẹ́ agbára wà lọ́wọ́ yín, ẹ̀yin ni Ọlọ́run kó agbára ayé lé lọ́wọ́, ó yá agbára ayé tó wà lọ́wọ́ yín dà, ẹ lọ bá wa tú àwọn ọmọ yìí sílẹ̀, ó ti ń pẹ́ jù ń bẹ̀ yẹn, ẹ fi títà ẹ̀yin náà ó yá náà ẹ ṣe bí ọmọ kọ́, nígbà tí wọ́n sọ fún Mósè lọ́jọ́ kìíní àná kó gbé ọ̀pá rẹ̀ lélẹ̀, àwọn ará Íjíbítì náà gbé ọ̀pá wọn láwọn ní àlùpàídà, àwa náà lọ́lọ́run tiwa, ó yá ẹ ti sọ fún wa nílẹ̀ Yorùbá pé ẹ̀yin náà lọ́lọ́run ti yín, ẹ láwọn bàbá yín, ẹ láwọn òrìṣà yín, ó yá ẹ̀yin náà gbé òòṣà yín lẹ̀, ẹ ti ní Kìrìsìtẹ́nì kó panu ẹ̀ mọ́, ẹ ti ní Kìrìsìtẹ́nì bàbílíkà ìwé ìtàn ní Bíbélì, ẹni kò ní nǹkan kan ṣe lọ́dọ̀ tiyín, ó yá náà ọfà yín dà, júfù yín dà, gbẹ́kúmì gbẹ́kúfẹ̀ yín dà, oṣù àtàláwọ̀ padà ń bolẹ̀ jòkó sí, ọmọ yín ti wà níbẹ̀ yẹn láti bíi 3 weeks, ẹgbẹ́ ògbé ẹ lè lo ẹgbẹ́, àfẹ́ ẹ̀rí tẹ́ máa ń lò nú afẹ́fẹ́ dà, ń bọ́ ní gbogbo ẹ wà, ẹ kó síta náà afẹ́ rí o, ẹ lọ bá wa tú àwọn ọmọ wa sílẹ̀ o, nígbà bá ti rí tẹ́ ẹ lo ẹgbẹ́ yín, mo ti sọ̀rọ̀ lónìí, ẹ bá ń pín fídíò yìí o, ẹ pín fún gbogbo wọn o, àwọn olóòṣà tán fi òòṣà yan gan tí wọn jẹ́ kí gbogbo yín mọ̀nà Kristi mọ́, ẹ dí ẹ̀ wọn wípé kán lọ bá wa lo ẹgbẹ́, àṣẹ àmọ́ ń wo fíìmù àbí àwọn onífíìmù tiẹ̀ máa ń parọ́ mọ́ yín ni, ó dàbí àwọn onífíìmù máa ń parọ́ mọ́ yín, gbogbo ẹgbẹ́ inú fíìmù yẹn kò rí àwọn ọmọ kúkú mọ̀ pé fíìmù tìrìkì ni, ṣùgbọ́n wọ́n ti ní ohun tó ń ṣẹlẹ̀ làwọn fi ń ṣe fíìmù o, ohun tó ń ṣẹlẹ̀ ni ẹgbẹ́ yín dà, kákan rí ìjì kákan débẹ̀ ìwì àbí gbogbo yín sílẹ̀ sáà wo Yẹnúsì, ẹ sáà rí tútí Oyènúsì bó ṣe ń gba àbí náà àwọn ẹgbẹ́ yẹn dà, ẹgbẹ́ inú afẹ́fẹ́ dà, ẹ lọ bẹ̀ o, kí wàláì kí alẹ́ òní ó tó lẹ́ tí ẹ bá lọ fi ẹgbẹ́ yín tú àwọn ọmọ yẹn sílẹ̀, a jẹ́ pé gbogbo wa abẹ́ ọwọ́ Jésù láwa o, ẹ jẹ́ kí gbogbo yín padà, ẹ jẹ́ lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀, torí gbogbo yín lẹ máa bọ́ síta tẹ́ ẹ máa padà a máa wàásù ìrere Jésù wípé Jésù nìkan lọ̀nà òtítọ́ àti ìyè, Ọlọ́run nìkan ni ọwọ́ gbogbo agbára wà, lágbára kan wà lọ́wọ́ tí yín wọ́n kéwì àtegbò báyìí wọ́n kàn sọ kalẹ̀ sẹ́yìn lórí ni, ewé tẹ́ bá ti mú bí ìgbà tó jẹ́ wípé Ọlọ́run yẹn dá ẹ̀yin yàtọ̀ sọ́tọ̀ kò fún àwa léwé, ẹ ti ní àwọn bàbá yín sìgìdì yẹn ni wọ́n gbójúlé, òun náà fi ṣiṣẹ́ ńgbà yẹn, ó yàdà àwọn ẹlẹ́jí gbogbo sìgìdì yín dìde o, ẹ jí gbogbo wọn dìde, ẹ lọ sí ojúbọ Ògèdèngbé Agbógungbòrò nílẹ̀ Ìjẹ̀ṣà, ẹ lọ mi kẹ́kẹ́, ó ti nígbà tí ogun bá dé gbogbo yín ẹ lọ mi kẹ́kẹ́ yẹn kán bẹ̀rẹ̀ sí jà, gbogbo àwọn ológun tó ti kú, òrìṣà tó ti kú ẹ lọ jí wọn,
ẹ padà sójúbọ gbogbo wọn o kán lọ bá wa tú tí wọn bá lọ tú àwọn ọmọ yìí sílẹ̀ a jẹ́ pé ilẹ̀ Yorùbá nọ́nsẹ̀nsì lẹ gbé dání nìyẹn o a jẹ́ pé Jésù ń ju gbogbo yín lọ o a jẹ́ pé Jésù ń ju oògùn òṣìṣẹ́ ẹlẹ́yìn wọ́ṣìpù lọ nìyẹn o a jẹ́ pé Ọlọ́run balẹ̀ ohun gbogbo nìyẹn o a jẹ́ pé ojú ti oògùn yín o ojú ti babaláwo yín o tí àwọn ọmọ yìí ò bá wálé ní ọ̀sẹ̀ yìí a jẹ́ pé ojú ti gbogbo yín a jẹ́ pé kò sí nǹkan kan ẹnu lẹ́nu bíi jàkàrà ẹnu lẹ́ni ègbé èmi náà gbégbé mo farabalẹ̀ wo pé ó yẹ kégbé àbí Yorùbá lòun lé gbé náà ègbé wà àbí ègbé ò sí mọ́ ìfúnpá wà náà àbí ẹnìkan ìbàǹtẹ́ ń bọ̀ ní gbogbo ẹ̀ wà torí ohun tẹ́ ẹ máa ń mú wá nìyẹn ẹ máa kà fún wa bí ìgbà tí iye yìí kọ̀ǹfàmù á gbé gbogbo ẹ̀ síta báyìí ilé ogun rèé o bàbá kọ̀ǹfàmù bọ́ta kí ló ṣẹlẹ̀ ó yẹ káwọn ọmọ yìí ti dé ẹ bá wọn gbogbo tẹ́ ẹ kó kọ́ra tẹ́ ẹ kó sínú ilé ó yá ẹ lọ bá wa tú wọn sílẹ̀ ṣùgbọ́n ẹ lè ṣiṣẹ́ ọ̀fà ẹ lè mú oògùn ìka ṣe kán ní ẹjú ọ̀fà ní ìsìn ẹ̀yin ọmọ sẹ́ráfù kan tó jẹ́ wípé ẹ̀yin ẹlẹ́rìí dà ẹ̀yin tẹ́ ẹ ń wọ́ṣìpù igi ẹ ti ní ẹ̀rí yín náà ohun gbogbo ló lè ṣe ń bọ̀ lẹ́wà ẹ̀rí inú igi tẹ́ ẹ̀ wọ́ṣìpù tẹ́ ẹ̀ kó gilé kiri ayé mo lẹ gbé sí ẹ lọ bá wa bá igi yín sọ̀rọ̀ kó lọ bá wa tú àwọn ọmọ yìí sílẹ̀ àwọn igi òsì tẹ́ ẹ̀ ń gbé kiri yẹn ẹ ti ní kò sóhun tẹ́ ẹ bá déwájú ẹ̀rí onígi yín tí ò ní dáhùn ó yà náà ẹ lọ bá wa bá gi yẹn ẹ bá gi sọ̀rọ̀ ẹ bá gi níbi tẹ́ ẹ gbé sí tó ti ìkan sọ fún mi pé ọ̀ká ẹ̀rí ń báyìí ilé májẹ̀mú ó ń mí báyìí ni ẹ jọ ẹ lọ bá wa mo rán yín iṣẹ́ sí ibi tó ti ń mí ẹ̀yin ẹlẹ́rìí ẹ̀rí àgẹlú ẹ̀rí àbárímù ẹ̀rí gbogbo yín tápá gbogbo bí tẹ́ ẹlẹ́rìí lọ tẹ́ǹsẹ̀ fúnra yín ẹ lọ dìde o àti ní ìdí iṣẹ́ yín sìn ẹ̀rí yẹn afẹ́ kó jẹ sẹ́ǹsìn kí àwọn igi yín kó gbéra kó lọ bá wa tú àwọn ọmọ yẹn sílẹ̀ mo díẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú nǹkan mọ́kànmọ́ Kristi gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní Ọlọ́run mi kéékèèké yẹn mo díẹ̀ gbogbo yín láàárọ̀ yìí lọ́sàn-án yìí ẹ bá wa parapọ̀ ẹ lọ tú àwọn ọmọ yẹn wá ní màá mọ̀ pé ẹ lágbára àfẹ́rí Yorùbá láti Ọ̀ọ̀ni ọ̀dọ̀ bàbá Ọ̀ọ̀ni nílé Ifẹ̀ gbogbo àwọn sigidi àwọn oríṣiríṣi nǹkan tẹ́ ń bọ torí ẹ padà síbẹ̀ ẹ ń bọ wọn ẹ máa rántí wọn ó yẹ bá mi lọ síwájú wọn bàbá kábíyèsí gbogbo ẹ̀yin kábíyèsí ẹ̀yin ládéládé ń bolẹ́wà ẹ bá wa padà síbi gbogbo ìṣẹ̀ṣe ó yá ẹ ti ṣẹ̀ṣe làgbà àbí ẹ ti ní ntẹ́ wí ni o ntẹ́ wí là ń bá yín ẹni ìṣẹ̀ṣe làgbà ẹ lọ́lọ́run kì í ṣàgbà àbí ẹni ìṣẹ̀ṣe ni ẹ̀yin kan wà lórí afẹ́fẹ́ àǹtí kan báyìí onírun báyìí tó ṣe dírẹ́dì á ní àbọ̀rú àbọ̀yè o àbọ̀yè bọ́ síṣẹ́ o bọ́ síta báyìí o ẹ bá wa mú àbọ̀rú àbọ̀yè yín kẹ bá wa lọ kó àwọn ọmọ yìí wá o ẹ lọ bá yín ládéládé ẹ lọ síbi ojúbọ yín o ẹ rán wọn jáde àwọn ọmọ yìí ti ń pẹ́ jù torí tó bá jẹ́ wípé ní tòótọ́ àbọ̀rúbọ yẹ̀yìn ṣiṣẹ́ ó yẹ káwọn ọmọ yìí ti dé o kò tiẹ̀ yẹ kí ogun yà èmi tiẹ̀ ti fọkàn balẹ̀ pé níbo Yorùbá bandit kẹ̀ níbi tí Yorùbá ti máa sọ fún wa wípé o lè báyìí àwọn ṣe nǹkan kan sílé wọn o lè dẹ̀ ń gbélé ó ń kó ta ó ń gbélé ó ń gbé ta ibẹ̀ ni wọ́n ká wọn mọ́ ṣé ẹ̀yin oògùn yẹn ti tán ni oògùn tẹ́ máa sọ fún wa wípé níbo láyé ìgbà kan oògùn o lè kì í jà kí ló ṣẹlẹ̀ ó yẹ kẹ́ ti ṣe sí gbogbo ìlú Yorùbá náà gbogbo pé kí ogun kí àwọn bandits má lè wọlé sílẹ̀ Yorùbá ó yẹ kẹ́ ti ṣe gbogbo yẹn kò tiẹ̀ yẹ kí wọ́n ráyè wọ Yorùbá rárá ìgbẹ́la mọ̀ pé a ní ìfọ̀kànbá àwa Yorùbá ní agbára tó ju ti Jésù lọ o ó yá o ẹ bọ́ta lẹ́rọ̀ o àìbọ́ta lẹ́rọ̀ ogun ni o a jẹ́ pé gbogbo ẹ̀yin wòlíì Báálì ẹ̀yin àfáà Báálì ẹ̀yin ọmọ ìmáàmù ń bọ́lẹ́wà ẹ̀yin onítìrà ẹ̀yin oríṣiríṣi tìrà ló kún ọwọ́ yín ẹ̀yin onítùràrí ìsọnu oríṣiríṣi tùràrí oríṣiríṣi tẹ̀síbíhù ẹ̀yin ẹ máa ń ka yàsín kí ló dé yàsín yín ò lọ sórí àwọn eléyìí yàsín ò pa wọ́n ẹ jẹ́ kí gbogbo yín lọ sinmi agbájá nonsense speaking ẹ máa fọ́tá lórí irọ́ ẹ gbójúlé tí ò lè sọ̀rọ̀ Jésù Kristi fi ó rúbọ ó ní nánà Kristẹni nìkan ni ó wá ráyé padà kò ráyé àwọn padà ó tán o ìjì ti bẹ̀rẹ̀ sí jà yín o ó sọ nínú Bíbélì ó ní nígbà tẹ́ bá pè ó ní mi ò ní dáhùn ní àkókò ìpọ́njú yín torí ẹ wá mi ṣé ẹ wá Ọlọ́run gbogbo èyí tá a sì ń rí ọpẹ́lọpẹ́ àdúrà àwọn àyànfẹ́ àti àwọn àyànfẹ́ tó wà nísàlẹ̀ ọpẹ́lọpẹ́ àdúrà tó sì ń gbà wá ẹ̀yin á máa fọ́nu tá ẹ máa fọ́nu fò lórí irọ́ ẹni ẹlẹ́gbẹ́ ẹ̀yin àjẹ́ ló tiẹ̀ wá le jù mọ́rọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn náà kó gbogbo ilé ayé ilé lọ́wọ́ ń bọ́ lẹ́wà àwọn ìyá yín lóru yẹn ẹ bá wa fi tú àwọn ọmọ yìí sílẹ̀ náà bó bá tiẹ̀ jẹ́ yìí lẹ ṣiṣẹ́ yẹn sìn àwọn àyìnyín o àpẹ àwọn ìyá àwọn ló ṣiṣẹ́ yìí o àwọn agbóríyìn fún yín pé Ọlọ́run náà ló ti fún yín lágbára débẹ̀
àwọn ọmọ yìí ti ń pẹ́ jù ń bẹ̀ náà ṣé agbára yín ò dé bẹ̀ ni àbẹ́ẹ̀ rí wípé wọ́n ti kó àwọn ọmọ yín láti ọ̀sẹ̀ mélòó kan mo lẹ́wà gbogbo ẹni bá mọ̀ pé òun ní agbára kan nísìn òun lè sọ òkè dilẹ̀ òun lè mú kí òfurufú kó jábọ́ òun lè mú kí òun ràn ẹ̀yin tẹ́ mọ́ mú òjò ń bo lẹ́wà ẹ̀yin tó ẹjẹ́ tí ó jẹ́ pé tó bá ṣe nǹkan bí ẹjọ́ kújò máa rọ̀ pa wọ́n agbára yín dà kí ló dé ṣagbára yóò dùn kò lè mú báńdíìtì ni ẹjọ́ o gbogbo alágbára ilẹ̀ Yorùbá ẹ dìde o àkókò yìí báyìí kóníkálùkù dìde mo fẹ́ ẹ ṣe bí alágbára àwa tó dẹ̀ jẹ́ Jésù Kristi wa la gbójúlé àwa tó jẹ́ pé ọ̀nà rẹ̀ la fẹ́ tọ̀ àwa tó jẹ́ Bíbélì yìí ṣe iyebíye lójú tàwa àwa tó jẹ́ pé ogun ayérayé tán gbélé àwa lọ́wọ́ rèé ẹ jẹ́ káwa náà dìde bó tilẹ̀ jẹ́ pé Jésù tiwa Ọlọ́run tiwa ti ní nígbà ìṣòro wọn gbogbo ẹni tí ò bá ti sin òun tí ìṣòro bá ti wá dé bá wọn òun ò ní gbọ́ngbà tẹ́ bá pè ó jẹ́ kó yí àwa ó dẹ̀ ti sọ fáwa ó ní ẹni tó jókòó ní ibi kọ̀kọ̀ gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè àwa tá a bá ti wà ní abẹ́ ìkọ̀kọ̀ rẹ̀ wò ó ní kìkì ojú wa làwọn ò fi máa rí búburú kan ò ní ṣubú lù wá ogun tiwa nìyẹn àwọn ò ní nípìn nínú bí búburú kò ní ṣubú lù wá ṣùgbọ́n tá a bá ní kò kàn wá gbogbo wa là ń sunkún mò ń sunkún inú mi ò ọgbẹ́ ọkàn ojoojúmọ́ wà nínú mi ó di àìsàn torí bàdìsá ibi bá tún ṣe rí fídíò míì máa bú sẹ́kún ni mo ti sunkún darí láàárọ̀ yìí òjò yìí náà tún wá ń rọ̀rọ̀rọ̀ kí la láìsọ oúnjẹ àwọn ọmọ yẹn mi ìrò máa ń fún wọn lóúnjẹ màmá onímàmá tó sanra gbẹgbẹgbẹ ó ti gbẹ tán mẹ ẹ̀yin ká wálẹ̀ lágbára bọ́ sórí afẹ́fẹ́ bí agbára yín tó ó lè jí òkú dìde òkú nìkan ló lè jí ni kò lè mú báńdíìtì ṣé kò lè mú báńdíìtì sọ́kù yín ò lè mú báńdíìtì ẹ̀yin tẹ́ mẹ́rin kọtẹ́wé ń jẹ́ ẹ̀yin tẹ́ morúkọ tí egbò ń jẹ́ dà lè pòórá mọ́nú afẹ́fẹ́ kẹ lọ tú wọn lẹ̀ ni ṣá ègbé ò ti tán nílẹ̀ Yorùbá ni ègbé ìyẹn ti ẹ̀dá ẹ̀yin Ìlọrin ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùján náà ìlú Ìlọrin kìí ṣe ìlú fìtínà fa kí ló ṣẹlẹ̀ tí fìtínà fi wọbẹ̀ ẹ̀yin Ìlọrin ẹ̀yin ni wọ́n ní àyìn àfà ẹ̀yin kan wà níbẹ̀ tó jẹ́ ẹ̀rí oòrùn fìtínà ìlú tó jìnnà síná ni yín kí ló wá ṣẹlẹ̀ tí báńdì tó bẹ̀rẹ̀ sí kó yín tẹ́ bẹ̀rẹ̀ sí sáyìlá ìlò mo bèrè níbo ni iṣẹ́ òun yín wà níbo ni ẹ̀yin bàbá àfà wà ìlú tó jìnnà síná ti dìlú báńdì o ẹ kó là kúrò lẹ́kọ̀ọ́ kí gbogbo yín forí balẹ̀ fún Jésù Kristi ẹ jẹ́ kí gbogbo yín padà kẹ́ lọ wá Ọlọ́run ẹni tí ò tí ì ní Kristi nínú yín kó lọ jẹ́wọ́ rẹ̀ ní Olúwa àti Olùgbàlà ẹ lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ewé yín yẹn ẹ mọ̀ wípé Ọlọ́run ló dá mo sọ fún yín wípé ohun tí Ọlọ́run bá fẹ́ kí ewé ṣe ló máa ṣe kò sí bí ènìyàn ṣe lè mọ̀ ju bàbá ẹ̀ lọ Ọlọ́run dá yín ẹ̀yin sọ wípé ẹ mọ̀ jù lọ ẹ̀rù yín ló bà mí jù ẹ̀rù yín bà mí gan nígbà tí mo dá nǹkan kí ẹni tí mo dá kó tún máa sọ fún mi wípé mo mọ̀ jù wọ́ bàbá mi lọ mo lágbára jù ọ́ lọ ṣé ọmọ lè sọ fún ẹni tó mọ̀ wípé báwo ló ṣe mọ̀ mí bí ẹ̀yin ti sọ fún Ọlọ́run wípé báwo ló ṣe mọ̀ mí àwọn bàbá yín kan náà ti ṣe lánàá wọ́n parun ni o kí Nàìjíríà mọ́ bá parun ẹ korúkọ mi tí o ìyáálé Mósè lèmi ń jẹ́ kí ẹ mọ́ bá parun ẹ lọ wá ojú Ọlọ́run ẹ lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ òun ni Ọlọ́run sọ fún mi ó ní kí gbogbo wa padà kó ní kálukú kí gba onífá oníṣègùn awopa ìwọlé àgbéfò àmúbọ àtúká ẹ lọ jùúlẹ̀ kí gbogbo yín sóbà síwájú òun kí gbogbo yín rí ara yín sílẹ̀ wípé ẹ̀dá máa ń kankan kí gbogbo alágbára ayé yín kẹ́ sọ̀rẹ́ndà wípé gbogbo agbára láyé àti lọ́run ó wà níkàáwọ́ rẹ̀ òun ló balẹ̀ egbò òun ló morúkọ rẹ̀ òun ló lè mọ̀gbà tó máa ṣiṣẹ́ tó máa jẹ́ ó ní èmi ni mo dá ibi èmi ni mo dá ìmọ́lẹ̀ àti ire àti ibi èmi ni mo dá òkùnkùn èmi ni mo dá ire ó ní gbogbo wọn ti ọ̀dọ̀ mi wá ẹ̀yin ẹ wá gbé òkùnkùn ga ju Ọlọ́run lọ àbí ẹni tó dá yín nìyẹn ẹ wá gbé òkùnkùn yín ga jù lọ àwọn wàásù ìrere ẹni kàn mọ̀ gbà wá sún o dírá o ẹ lọ dírá gbogbo dídíra yín o ẹ lọ bá fi tú àwọn ọmọ yẹn sílẹ̀. God bless you Daddy Adébáyọ̀ ẹ̀yin elégbò eléwé ọmọ ẹnì sọ sí ọ̀dọ̀ bandit o ẹ mọ̀ tiẹ̀ lọ torí ohun tí mo máa ń gbọ́ lẹ́nu ẹ̀yin Yorùbá ni pé kò ní ìdípa lọ físíkà ẹ má lọ físíkà ẹgbẹ́ tẹ máa ń pariwo pé ẹgbẹ́ wà yẹn ni mo fẹ́ kẹ́ lò ẹgbẹ́ tí ẹ máa ń sọ pé àbí ẹnìkan bọ́ síta ní tí o bá ń lọ tó o bá fẹ́ rí ásídẹ́ǹtì tí ásídẹ́ǹtì bá ṣẹlẹ̀ báyìí ẹgbẹ́ kan máa gbé ẹ kó nu mọ́tò yẹn ni kí ló ṣẹlẹ̀ ẹgbẹ́ òun dà ó yẹ kẹ́ lè ṣe gbé yẹn kẹ́ lọ sọ́dọ̀ àwọn ọmọ yìí wọ́n ti kó wọn báyìí o àfẹ́ rí ló yẹ kẹ́ lò àfẹ́ rí tí ojú àwọn bandit ò ní rí yín ẹ̀ẹ́dẹ̀ kó wọn àbí ṣé kò sí agbára bẹ́ẹ̀ ní Yorùbá ni
ajẹ́ pé ọwọ́ Jésù nìkan lágbára bẹ́ẹ̀ wà. Èyà èmi ò mọ̀ pé ọwọ́ bàbá mi lágbára bẹ́ẹ̀ wà. Oh God, oh God, oh God. Ṣé orí wọ́n tá ń bá wí nísìn? Ìwọ tí bàbá ń bá wí, ó ní ẹni tí bàbá bá wí tó bá warùn kì á parun lójijì. Ẹni tí Ọlọ́run bá ti ń bá wí, ẹni tí bàbá bá ti ń bá wí tó bá ti pa warùn kì, tẹ́ ẹ warùn kì, ẹ máa parun. Ìparun ẹ̀rí wípé olódodo àti èyí tí ìṣe olódodo àtẹlẹ́ṣẹ̀ gbogbo wọn ń jìyà nísìn. Síbẹ̀síbẹ̀ ẹ tí ìrònú pín wàdà, ẹ tí ìgbà wípé ọwọ́ Ọlọ́run, ẹ tí ìgbà wípé kẹ́ sọ̀rẹ́ndà, kẹ́ gbàdúrà níṣẹ́jú kan. Ibi tẹ́ ṣe máa rágbára lẹ̀ ń wá kiri, bẹ́ẹ̀ ṣe máa ní agbára àgbéfò, agbára awọpa lóríṣiríṣi, bẹ́ẹ̀ ṣe máa kíjú yín bá agbára. Ẹ̀yin pásítọ̀ èké ń bolẹ́wà, ẹ̀yin aláwọ̀rọ̀ ọ̀sán gangan wọ́n sì àti bá yín sáwọ́rọ̀. Ẹ̀yin ẹlẹ́lẹ́dẹ̀ màlúù, odidi màlúù náà ní ẹ̀rì mọ́ ṣọ́ọ̀ṣì, gbogbo ìdí tó bá ti ń jáde mẹ́ èrò ní làwọn àjọ ẹ̀bẹ̀ wọn pé agbára yẹn kan bá yín ṣe fáwọn bandit ni. Ṣé alágbára wọn ń ṣerú agbára bẹ́ẹ̀ ni? Ẹ̀yin pásítọ̀ ẹ̀jẹ̀ ènìyàn lẹ́mu, agbára yín tó ń sọ jẹ́ ẹ lè bá wa tó àwọn ọlọ́mọ sílẹ̀. Ọlọ́run á bi gbogbo yín léèrè, á bi yín gbogbo èyí tí ìwọ́dì mú ni dìímú ṣinṣin. Ìwé Míkà ó ní a ti fi hàn ìwọ ọmọ ènìyàn ohun tí ó dára, ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ̀. Dìímú o, ṣé oríwọ tó wà nínú Kristi, má jẹ́ kí bandit gba Kristi sọnù lọ́wọ́ ẹ o. Bí kú bá dé jẹ́ a máa bá tiwa lọ, wọ́n ti sọ bẹ́ẹ̀ o. Ìwé Jòhánù 16 àbí 17. Ó ní àwọn kan wà wá máa yọ yín nínú sinagogu, ó ní wọ́n rò bá wọn ṣiṣẹ́ fún Olúwa. Wọ́n ṣiṣẹ́ o. Tó bá jẹ́ ó ti sọ wípé wọ́n máa yọ Kristẹni tó bá yá, wọ́n máa pa Kristẹni, àbí o ti gbọ́ tẹ́lẹ̀ ni. Bíbọ̀ Jésù ti dé ni. Ṣé ilé ayé ló fẹ́ kú sí tán ni? Kò sẹ́ni tó máa kú sílé ayé tẹ́lẹ̀, ikú kan ló máa ń pààyàn. Bọ̀ má jẹ́ kí Jésù yẹn bọ́ lọ́wọ́ ẹ o. Má ṣẹ̀ o, má ṣẹ̀ Jésù o, torí bandit má ṣẹ̀ Jésù o. Ìwọ dìímú ṣinṣin, jẹ́ ká jọ dìímú, jẹ́ ká máa sọ́nà. Àkókò láti máa sọ́nà láwa yìí. Olúwa ṣáà kà mí yẹ, ẹ kà mí yẹ, ẹ kà mí yẹ. Ilé ayé yìí kì í ṣe lé wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Àwa náà jà ní o, àsáré wa náà jà ní o. Má jẹ́ kí Kristi bọ́ lọ́wọ́ ẹ o. Ẹ̀yin pásítọ̀ kan bọ́sà, ọmọ ìjọ mi tí ò bá dira, ọmọ ìjọ mi bàbá kan báyìí, ọmọ ìjọ mi tí ò bá dira máa ń lé kúrò ṣọ́ọ̀ṣì yìí. Ojú dídira yín dà, ẹ lọ bá wa fi tú àwọn ọmọ yìí sílẹ̀ náà. Ẹni tó ṣe agbára fún yín, ṣé kò lè gbé tó lè fi bá wa tú àwọn ọmọ yìí sílẹ̀ ni? Mo béèrè, ìgbà tí wọ́n kó àwọn ọmọ yìí tí mo rí pé ìsàlẹ̀ ni Ọ̀yọ́ Ìbàdàn kẹ̀ láwọn ológun tó kún Ìbàdàn, àwọn ológun yìí tẹ́ pọ̀ mẹ́. Kí ló ṣẹlẹ̀? Gbogbo ológun Ìbàdàn dà, àbẹ́yìn náà tọrọ àpúrúfà ni. Bàbá àgbò ní ìdí àpúrúfà o, ègbé ni ẹ lò, kò ní ìdí pé ẹ ń gbà àpúrúfà kẹ́ tó lo ègbé. Ẹ lo ègbé kẹ́ lọ kó wọn wá. Ẹ bá kó wọn dé kẹ́ wá sọ̀kalẹ̀ pé mo lo ègbé, mo lọ kó wọn wá. Everybody ló máa bọ yín. Everybody, èmi fúnra mi máa gún yán wá láti Èkó, máa wá gún fún yín Ìbàdàn. Bẹ́ẹ̀ nítorí pé ègbé yín yẹn máa mọ̀ pé ó rí ìyàn. Ègbé tí ìyàn bá ní, ohun tí ó bá ní, tí ó bá di ọjọ́ ogun, ó yẹ kó lè prove ẹ̀ wípé mo ní kíní àló ń ṣiṣẹ́. Ogun láwà yìí, àkókò ogun, ó yẹ kẹ́ lè ló pé yes, ẹ confirm ẹ̀ àní confirm, ó jiná. Kì í ṣe àwọn tí ò exist mọ́ tẹ́ máa gbé lárugẹ. Ẹni tó bá mọ̀ wípé òun ní ègbé lákòókò yìí, mo fẹ́ kó fi ègbé yẹn lọ sílé bandit kó lọ kó àwọn ọmọ yìí wá. Àwọn ọmọ yìí ni o, gbogbo ọmọ 48 tó wà lọ́wọ́ bandit yẹn, ẹ lọ bá wọn fẹ́ gbé tú wọn wá o. Ẹ kó wọn sí ìlú wọn báyìí, ẹ sọ̀kalẹ̀ ńbẹ̀. Fíìmù kan wà tí wọ́n ṣe láìpẹ́ yìí, kí ló lò jẹ́ Kọ́lé Oṣó. Gbogbo àwọn ègbé tí Kọ́lé Oṣó ń lò yẹn, ṣe bí n tó rí ni, àbí ó rí ni Kọ́lé Oṣó ṣe ń lò nínú fíìmù wípé n tó rí ni pé original ni. Ó ní ó yá dìmọ́ mi, wọ́n dẹ̀ dìmọ́, wọ́n dẹ̀ fò. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin bàbá tẹ́ lè ṣe nǹkan yẹn dà. Kọ́lé Oṣó bo ló wà. Agbára yẹn wá lọ bá wa fi kó bandit àwọn ọmọ yìí wá lọ́wọ́ bandit o. Ṣé bí wọ́n kàn máa dìmọ́ ẹni, ẹ dìmọ́ mi o, ẹ̀yin aláwo, wọ́n kàn ó yẹ ẹ̀yin ọmọ ẹ dìmọ́ mi, ẹ dẹ̀ sọ̀kalẹ̀, ó di wọ̀, ó di Ìlọrin àbíbo nílùú wọn. Ẹ dẹ̀ kó wọn síbẹ̀ sọ́wọ́ ìyá wọn oníkùlùkù alẹ́ wọn máa mọ́ wọn ẹ̀. Yes, màá mọ̀ pé ègbé wà. Èmi fúnra mi á gbàgbọ́ nínú ègbé. Èmi fúnra mi á gbàgbọ́ nínú àgbéfò yín. Màá mọ̀ pé Ọlọ́run náà ló create ẹ̀yin náà síbẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá rí eléyìí ṣe, tí ẹ bá lọ tọ́pọ̀ orí burúkú kan sí èrè kan, tẹ́ ẹ bá lọ ń da nǹkan kan sí kinní kan wípé oúnjẹ tí àwọn ọmọ yìí kú síbi ibẹ̀ yẹn, a máa sọ̀kò pa gbogbo yín gbẹ̀yìn ni o. Ọlọ́run Mósè ń gbọ́. Wọ́n máa sọ̀kò pa yín ni, torí ẹ̀yin lẹ ba yé àwọn ọmọ yìí jẹ́ tí ẹ̀ jẹ́ kán mójúbọ Ọlọ́run. Tí àwọn ọmọ yìí bá lè kú síbi tí wọ́n wà yẹn, tẹ́ ẹ lọ fi ègbé yín tú wọn sílẹ̀. Ègbé tẹ́ lẹ gbójúlé, òrìṣà tẹ́ gbójúlé tẹ́ ẹ tapo sí,
ẹ máa rántí wọn lọ́dọọdún. Ẹ̀yin Ọlọ́sùn Òṣogbo ń bọ̀ lẹ́wà, Ọ̀ṣun Òṣogbo ẹ lọ bọ́ lọ́sùn pé kó lọ tú ẹgbẹ́ Ọlọ́sùn dà kó lọ tú àwọn ọmọ yẹn sílẹ̀, torí ohun tẹ́ ẹ máa ń bọ lọ́dọọdún mo rò bí ohun tó ń jẹ́ fún yín ni. Ohun tó bá ń jẹ́ fún èèyàn lọ́dọọdún, ohun tí èèyàn bá ń bọ tó ń jẹ́ òun nìyàn máa rántí ẹ̀. Kí ló wá ṣẹlẹ̀? Kò tiẹ̀ yẹ kí bandit kankan ráyè nílẹ̀ Yorùbá, torí ẹ confam lójú ara yín pé olóògùn ní oògùn náà fi ṣẹ̀dálẹ̀ yín o. Wọ́n yọ yín sọ́tọ̀ báyìí, oògùn inú àárọ̀ ni lẹ́yìn àárọ̀ ni gíjàgíjà. Èèrà kan ò lè rìn yín, ẹ̀yin lóògùn. Ẹ jọ̀ọ́ o, ẹ bọ́ta lẹ́rọ̀ o, ẹ bọ́ta lẹ́rọ̀, ẹ fi oògùn yín kẹ́ lọ bá wa fi kó àwọn ọmọ yìí wá o. Ẹ̀yin aláyàjọ́, ẹ̀yin tẹ́ máa ń pe àyájọ́ oríṣiríṣi àyájọ́, ẹ bọ́ta o, ẹ bọ́ta o. Àkókò ìjà kọ́ la wà yìí o, kì í ṣàkókò ìjà, kì í ṣàkókò ẹ máa jara. Ẹ parapọ̀ àti àwọn ìyá àti àwọn àǹtí àti bọ̀ọ̀dá, ẹ parapọ̀ lákòókò yìí, ẹ lọ bá wa ẹgbẹ́ dẹ̀ ní kẹ́ lò, torí bẹ́ẹ̀ bá lọ físíkà àwọn bandit máa wéṣẹ̀ mi yín o, ṣùgbọ́n ẹgbẹ́ yín ní kẹ́ lò. Ẹ má níyàlé Moses, ẹgbẹ́ ni ẹ lò, ẹgbẹ́ yín ni ẹ lò. Ẹni tó máa ń gbé yín fò lóru yẹn, àwọn àdó tẹ máa ń mì lóru tẹ fi máa ń fò yẹn, ẹ fò ẹ lọ fi kó. Ẹ̀yin ìyá àgbà ń bo lẹ́wà, ẹ ti ní ìyá àgbà ló kọ yín o. Ẹ̀yin ẹlẹ́yin lẹ́ mú mílìkì láì lu, kí ló wá ṣẹlẹ̀? Ẹ lọ mú mílìkì àwọn ọmọ yín wá fún wa, kẹ́ bá wa kó wọn wá o. Ẹ kó wọn wá lẹ́rọ̀ o. Ẹ̀yin ìyá ẹ dìde o, àìjẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé kò sí ìyá kankan mọ́ o, a jẹ́ pé gbogbo sápá ti mú ìyá o, a jẹ́ pé gbogbo wa pátá kò ságbára kankan, àfi ọwọ́ Ọlọ́run nìkan lágbára wà o, àfi ọwọ́ Jésù Kristi lágbára wà o. Bẹ́yìn ìyá ò bá lè kó àwọn ọmọ yìí, oṣó ayé, ìwò ẹ̀ lọ́ọ̀dì, awopa, babaláwo, oníṣègùn, olómi, Ọ̀ṣun, gbogbo tẹ́lẹ̀ nínú Yorùbá yẹn, tí ẹ bá lè lọ tú àwọn ọmọ yìí sílẹ̀, a jẹ́ pé kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ o. Èmi ìyálé Mósè Orímọládé, a jẹ́ pé kò sun tó ń jẹ́ oògùn, ẹ̀ ń dànù fún wa ni o, torí ibi tí mo dó sí nìyẹn o. Oògùn yín ni ẹ lọ báyìí, ẹ lọ fi kó wọn wá. Màá gbàgbọ́ nínú yín pé agbára wà lọ́wọ́ ẹ̀yin náà, dàsọ̀. Ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀, tí àwọn bandit ti bá lè pa àwọn ọmọ yẹn, a jẹ́ pé nọ́tí òfo ọjọ́ kejì ọjà nìyẹn o. Kọ̀nfàmù ti bẹ̀ tán, gbogbo agbára tẹ́lẹ̀ níyẹn, ẹ̀yin oní 7 book of Moses, ẹ̀yin tẹ́ máa ń kọ̀mándì, ẹ̀yin oní kọ̀mándì tóun, ẹnì sósì ọ̀dọ̀ bandit o, ẹ lọ kó àwọn ọmọ yìí wá o. Gbogbo ẹ̀yin alágbára tẹ́ sáà ní agbára kan wà lẹ́yìn Ọlọ́run, tẹ́ni agbára kan jẹ́jẹ́wé àtẹ̀yìn, agbára kan wà lẹ́yìn Kristi, ẹ jọ̀ọ́ o, ẹ parapọ̀, ẹ lọ ṣe meeting, ẹni ìyálé Mósè díẹ̀, gbogbo yín ẹ lọ kó àwọn ọmọ yìí wá fún wa. Tẹ́ bá ti kó wọn wá, èmi fúnra mi màá yìn yín o, màá mọ̀ pé ẹ ní agbára, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀, a jẹ́ pé kò ságbára nílẹ̀ Yorùbá mọ́ o, a jẹ́ pé irọ́ ni gbogbo yín pa o, a jẹ́ pé Ọlọ́run nìkan lọ́lọ́run yóò máa jẹ́, a jẹ́ pé Jésù nìkan ni kẹ́ fàyè yín fún o, òun ló lè wo lẹ́yìn sàn o. Torí mo ń pariwo, Jésù ní kí gbogbo yín wá sọ́dọ̀ mi, ó ní gbogbo ẹ̀yin tí a di ẹrù wíwo lórí, ó ní ẹ gbà àjàgà mi sí ọrùn yín, torí ẹrù mi fúyẹ́ o. Ẹlẹ́gbà ẹni rárá, ẹ lóògùn, torí oògùn yín ẹni tẹ́ gbójúlé tó ju kí Jésù Kristi lọ, oògùn yín lè gbà yín. Ẹ jọ̀ọ́, oògùn yín yẹn afẹ́kẹ́ lọ ń sìn, kẹ́ lọ kó àwọn ọmọ yẹn wá fún wa. Àìjẹ́ bẹ́ẹ̀, ayé gbogbo yín olóògùn yín ò ní dá kọ̀ọ̀kan o. Tẹ́ ẹ bá lọ tú gbogbo àwọn ọmọ yìí sílẹ̀, kò ní dáa fún gbogbo ẹ̀yin olóògùn tẹ́ máa ń pariwo lórí afẹ́fẹ́ yìí nìyẹn o. Èpèlẹ́ gbà tẹ́ ẹ bá lọ tú gbogbo àwọn ọmọ yìí sílẹ̀ o, a jẹ́ pé irọ́ funfun lẹ ń ṣe, irọ́ ti ba ayé yín jẹ́. Ẹ̀yin lágbára, ẹ lágbára níwájú bàbá yín, ẹ lágbára níwájú Ọlọ́run alààyè, ẹ máa yangàn irọ́. Ẹ mọ̀ wípé ohun tí Ọlọ́run bá fẹ́ kẹ́ ẹ rí ṣe lẹ máa rí ṣe, ẹ tí gbàgbọ́ débẹ̀. Ẹ mọ̀ wípé tí ó bá sọ wípé mo fẹ́ kẹ́ ṣe lẹ́ṣe, ẹ mọ̀ wípé Sátánì bó ṣe ló ń burú ní ìran rẹ̀, ohun tí Ọlọ́run bá fún Sátánì ṣe ló máa ṣe, tí Ọlọ́run ò bá fẹ́ fún ṣe kò ní jẹ́ kó rí ṣe. Ẹ̀ka Bíbélì wípé Ọlọ́run ló gbé agbára fún àwọn ìyá àgbà tí wọ́n ń pè ní àwọn àjẹ́, Ọlọ́run ló gbé agbára fún wọn láti fi wọ́n ṣe pàṣán fún gbogbo ọmọ aláìgbọràn. Tí Ọlọ́run ò bá fẹ́ kán rí ṣe, kò sí babalẹ̀ tó lè ṣe nínú wọn. Ẹ wá máa gbéraga níwájú ọba dẹ́dà, bandit lásán dé, ẹ lè gbé, ẹni tó gbé yín fò yẹn ò lè gbé yín fò, kẹ́ lọ kó àwọn ọmọ wá. Ọlọ́run fi títóbi rẹ̀ hàn yín wípé kẹ́ wo bí mo ṣe tóbi tó, ẹ wo agbára tí mo ní, wípé èmi ni mo ní, èmi ni mo yọ̀ǹda rẹ̀ fún yín. Wọ́n ní ẹ wá Jésù Kristi, ẹ gba Kristi gbọ́, ẹ lẹ́rọ, ẹ lágbára. Ojú ti agbára gbogbo yín láti 2 weeks ago, 3 weeks now, ojú tì yín, ó ti gbogbo tẹ́ gbójúlé.
a ní ẹ̀ka bíbélì ẹni novel ni ẹni bíbélì novel ní létí yín kò lè ṣe nǹkan kan ó yá ẹnì sọ sílé bandit kẹ lọ bá wa tún wọn sílẹ̀. Gbogbo abiyamọ jẹ́ àgbàdua ẹ kó àwọn eléyìí kú torí mo rí yín pé ẹdóòrùn palẹ̀ Yorùbá ẹ̀yin lẹ́ ń fìyà jẹ wá nílẹ̀ Yorùbá ẹ̀yin ológun ẹ̀yin tẹ́ gbójúlé gbẹ̀tugbẹ̀tu ẹ̀yin tó jẹ́ kò sí nǹkan kan tẹ́ máa pariwo pé ní agbára kan ẹ̀yin lẹ́ ń fìyà jẹ wá. Gbàdúrà gbogbo àwọn ọmọ tó wà lọ́wọ́ bá kọ́lọ́run jọ̀ọ́ fúnra rẹ̀ kó kàn dáríjì wá àti ṣẹ̀ àdúrà tá a fẹ́ gbà pé Ọlọ́run àánú ló kù kò àwa bí ẹlẹ́ṣẹ̀ bàbá mi ẹ kàn dáríjì oníkálùkù kó lọ gbà nínú ilé ẹ̀ tó bá ti ń gbàdúrà láàárọ̀ lọ́sàn-án gbàdúrà wípé Olúwa Nàìjíríà ti ṣẹ̀ Olúwa dáríjì bàbá president Tinubu ẹ wá ojú Olúwa kẹ́ lọ dọ̀bálẹ̀ kẹ́ tú ara yín sí òwò wípé mi ò jábá nǹkan kan Olúwa dáríjì mi dáríjì ilẹ̀ mi mo ti ṣẹ̀ ọ́ Olúwa dáríjì ẹ̀yin rep president whatever ibi ẹ̀yin ọlọ́pàá ibikíbi ẹ̀yin ṣọ́ọ̀ṣì ẹ̀yin oníṣọ́ọ̀ṣì gbogbo wa pátá kó ní kálukú lọ dọ̀bálẹ̀ ká máa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì wa wó ilẹ̀ wa sàn láì jẹ́ bẹ́ẹ̀ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní o torí ìyà ẹ̀ṣẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ sí jẹ́ o ṣùgbọ́n ìwọ àtèmi tá a jẹ́ àyànfẹ́ a ò ní nípìn bẹ̀ ọmọ wa ò ní nípìn bẹ̀ ìran wa ò ní nípìn bẹ̀ kìkì ojú wa báyìí làwọn òfin máa rí búburú kò ní ṣubú lù wá. Ẹ̀yin alágbára ẹ padà sílé alágbára ẹ padà sọ́dọ̀ alágbára yín tó ń gùn yín ẹ lọ tú àwọn ọmọ yìí sílẹ̀ yóò dára fún wa ire o mo rí yín ná mi ìka bíbélì gan lónìí àka bíbélì tó bá di tọ́ọ̀sì àwọn ka bíbélì sọ ẹ rí àwọn alágbára tí wọ́n náà làwọn lágbára yẹn ẹ go ẹ lọ ok ó ti dà a máa ka bíbélì bàbá mi ní ká ka bíbélì torí mo ti fẹ́ máa bá tètè mi lọ torí àwọn alágbára yìí wọ́n ti láwọn lágbára ó ti dà bàbá mi ti ní ká ka bíbélì ẹ já lọ ẹ̀yin alágbára mo ti dí ẹ̀yin o ẹ lọ ègbé àfọ̀ṣẹ oríṣiríṣi lẹ́lẹ́ nílẹ̀ Yorùbá ẹ̀ ń sọ síbẹ̀ o ẹ lọ bá wa fi tú wọn sílẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé Jésù Kristi lálágbára o a jẹ́ pé òun Ọlọ́run nìkan lọ́ba àwọn ọba o a jẹ́ pé ojú ti gbogbo agbára yín o a ti wà ní 26 ìwé ìsíkẹ́ 26 la dé ṣí bíbélì ẹ. Kò sálágbára mọ́ o àfiwọ́ kò sálágbára mọ́ o àfiwọ́ Jésù Kristi o kò sálágbára mọ́ o àfiwọ́ ọba àwọn ọba kò sálágbára mọ́ o àfiwọ́ ta ló ń jájá níwájú akúnyányán Ọlọ́run sọ̀rọ̀ ìwọ ló láìdíà ọba àwọn ọba ń kutú ọwọ́ rẹ̀ ìwọ ló lágbára àti sányán ìwọ ló ní gbẹ́kúmì níwájú ẹni tó lè gbé ẹfò tó lè ní kí ẹ̀mí sá lọ lẹ́nu ẹ̀ líṣẹ́jú kan ẹ máa pariwo ẹni rọ o ẹ dira o ojú ti gbogbo ẹ̀yin tẹ̀ ń dira ẹ̀rọ ògùn kẹtùyàn lẹ̀ ẹ̀rọ ògùn ìdira nonsense. gbọ́ ohun tí bíbélì wí lẹ́rọ̀ ṣí bíbélì ẹ̀ sí ìwé ìsíkẹ́ 26 ládé kó bá mọ̀ wípé àwọn kan náà wọ́n ti ṣerú ẹ̀ lánàá gbogbo tó ṣẹlẹ̀ yìí kò jẹ́ tuntun let's go. Ó sì ṣe ní ọdún 11 ní oṣù kínní ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé ọmọ ènìyàn nítorí Tírè ti sọ̀rọ̀ sí Jerúsálẹ́mù pé a ò fọ́ èyí tí ń ṣe bodè àwọn orílẹ̀-èdè a yí padà sí mi èmi ò di kíkún òun ò sì di ahoro. Nítorí náà báyìí ni Olúwa Ọlọ́run wí kíyèsí mo dojúkọ ìwọ Tírè èmi ò sì jẹ́ kí orílẹ̀-èdè púpọ̀ kí ó dìde sí ọ gẹ́gẹ́ bí òkun ti ń gbé rírú rẹ̀ sókè. Hello ó mọ̀ dábàá ti kà yẹn kẹ a ti ka Tírè o a ti kọjá abẹ o ṣáàmù pé a ti kọjá abẹ kẹ 29 ládé o ẹ̀ṣí 29 ẹjọ́ 29 ládé 29 mo ṣáàmù pé Tírè a ti kajá Tírè o ó yá ẹja lọ 29 ìwé ìsíkẹ́ 29 ládé. Ní ọdún kẹwàá ní oṣù kẹwàá ní ọjọ́ 12 oṣù ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé ọmọ ènìyàn kọ ojú rẹ sí Fáráò ọba Íjíbítì sì sọ tẹ́lẹ̀ sí àti sí gbogbo Íjíbítì sọ̀rọ̀ kí o sì wí pé báyìí ni Olúwa Ọlọ́run wí kíyèsí èmi ò dojúkọ Fáráò ọba Íjíbítì dragoni ńlá tí ó dùbúlẹ̀ ní àárín àwọn odò rẹ̀ èyí tí ó ti wí pé ti èmi ni odò mi èmi ni ó sì ti wá fún ara mi praise the Lord. Ṣé ti rí Íjíbítì náà ti ṣe bẹ́ẹ̀ lánàá ó wa odò olóòlò ní odò ó ń gbéraga níwájú Ọlọ́run lòun ò dojúkọ orílẹ̀-èdè tó bá ti gbéraga ẹ̀yin Nàìjíríà orílẹ̀-èdè tó bá ti gbéraga sí Ọlọ́run máa dojúkọ ó bẹ́tà kí gbogbo yín lọ sọ gbogbo agbára yín gbogbo ìgbéraga yín gbogbo ògùn rọ́tẹ̀lẹ́ gbójúlé ẹ lọ jùlẹ̀
praise the Lord. And so ṣùgbọ́n èmi ò fi ìwọ̀ mi kọ ní ẹ̀rẹ̀kẹ́ tí ó ti gbọ́ èmi ò sì jẹ́ kí ẹja odò rẹ̀ kí ó lẹ̀ mọ́ ìpẹ́ rẹ̀ èmi ò sì mú ọ kúrò ní àárín odò rẹ̀ àti gbogbo ẹja odò rẹ̀ yóò sì lẹ̀ mọ́ ìpẹ́ rẹ̀ èmi ò sì sọ ọ́ nù sí aginjù ìwọ àti àwọn ẹja odò rẹ̀ ìwọ ò sì ṣubú ní gbangba oko a kì yóò sì kó ọjọ́ bẹ́ẹ̀ ni a kì yóò sì sà ọ́ jọ èmi ti fi ọ́ ṣe oúnjẹ fún àwọn ẹranko ìgbẹ́ àti fún àwọn ẹyẹ ojú ọ̀run gbogbo àwọn olùgbé Íjíbítì yóò sì mọ̀ pé èmi ni Olúwa. So gbọ́ Íjíbítì gbéraga lánàá òun lágbára o agbára ni o ṣé o ti gbọ́ ohun tí Ọlọ́run wí òun á fi wọ́n fún ìje òun á sọ wọ́n di ahoro wàá lè mọ̀ wípé èmi ni Ọlọ́run. Nàìjíríà bẹ́yìn náà ò bá gba Ọlọ́run gbọ́ tẹ́ ẹ̀ wá ojú Ọlọ́run ẹ̀ ní dahoro àdúrà ni màá gbà fún wa. Gbogbo ẹ̀yin olùgbé Íjíbítì yóò sì mọ̀ pé èmi ni Olúwa nítorí wọ́n ti jẹ́ ọ̀pá ìyè fún ilé Ísírẹ́lì nígbà tí wọ́n dí ọ lọ́wọ́ mú ìwọ ò fọ́ ó sì ya gbogbo èjìká wọn nígbà tí wọ́n sì ti ara tì ọ́ ìwọ ò ṣẹ́ ó sì mú gbogbo ẹgbẹ́ wọn gbọ́n nítorí náà báyìí ni Olúwa Ọlọ́run wí kíyèsí èmi ò mú idà kan wá sórí rẹ tí yóò ké ènìyàn àti ẹranko kúrò nínú rẹ̀. Ṣé o ti gbọ́ àsọtẹ́lẹ̀ Íjíbítì túpẹ̀ ó lóun máa mú idà kan wá ó máa ké ẹranko àti ènìyàn àti kíni o kúrò nínú rẹ̀. Ṣé o ti mọ̀ wípé àwọn ìlú kan náà ti ṣẹ̀ sí Ọlọ́run tọ́lọ́run ti parun bẹ́ẹ̀ rí. Ilẹ̀ Íjíbítì yóò sì di aginjù yóò sì di ahoro wọn ò sì mọ̀ pé èmi ni Olúwa nítorí ó ti wí pé odò náà tèmi ni èmi ni ó ti wá nítorí náà kíyèsí èmi ò dojúkọ mo sì dojúkọ odò rẹ èmi ò sì sọ ilẹ̀ Íjíbítì di ahoro pátápátá láti Magidoni lọ dé Sine àti títí dé ẹkùn Ethiopia ẹsẹ̀ ènìyàn kì yóò kọjá ní àárín rẹ bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ẹrankẹ́ran kì yóò kọjá ní àárín rẹ bẹ́ẹ̀ ni a kì yóò tẹ̀ ọ́ dó ní 40 ọdún. Ṣé o ti gbọ́ 40 years kò ní sẹ́nì kankan ń bẹ̀. Orílẹ̀-èdè tó bá ti gbéraga sí Ọlọ́run tó bá ti lóun mọ̀ ju Ọlọ́run lọ ó máa ń padà di ahoro ni. Ẹ lọ wá ojú Ọlọ́run. Èmi ò sì sọ ilẹ̀ Íjíbítì di ahoro ní àárín àwọn ilẹ̀ tí ó di ahoro àti ìlú rẹ̀ yóò sì di ahoro ní àárín àwọn ìlú tí ó di ahoro ní 40 ọdún. Èmi ò sì tú àwọn èmi ò sì tú àwọn ará Íjíbítì ká sáàárín gbogbo orílẹ̀-èdè èmi ò sì tú wọn ká sáàárín gbogbo ilẹ̀ báyìí ni Olúwa Ọlọ́run wí lẹ́yìn 40 ọdún ni èmi ò kó àwọn ará Íjíbítì jọ láti ọ̀dọ̀ àwọn ènìyàn níbi tí a ti tú wọn ká sí. Praise the Lord. Ọlọ́run fẹ́ fi ìyà 40 ọdún jẹ wọ́n kan tú wọn ká torí pé wọ́n ṣe kíni wọn ò gbọ́ràn wọ́n láwọn lágbára wọ́n láwọn làwọn ní odò àwọn làwọn lómi bẹ́yìn náà ṣe ń gbéraga ń bí nìyẹn o. Ẹ̀yin lẹ̀yin léwé ẹ̀yin lẹ̀yin lè gbò ẹ mọ orúkọ tẹ́wé ń jẹ́ o ẹ mọ orúkọ tí kinní kan jẹ́ o bí ohun tí wọ́n ń sọ nígbà yẹn náà nìyẹn o. Èmi ò sì tún mú ìgbèkùn Íjíbítì padà bọ̀ èmi ò sì mú wọn padà sí ilẹ̀ Pátrọ́sì sí ilẹ̀ ìbí wọn ò sì wà níbẹ̀ ní ìjọba ti ara wọn ò sì wà níbẹ̀ bí ìjọba tí a rẹ̀ sílẹ̀. Ṣé o ti gbọ́ wọ́n á dàbí ìjọba tá a rẹ̀ sílẹ̀ ní after 40 years òun á mú Íjíbítì á sẹ̀ kó wọn jọ á wá dàbí ìjọba tí a rẹ̀ lẹ̀ bí ìlú tí ò lágbára mọ́ yóò sì jẹ́ ìjọba tí a rẹ̀ lẹ̀ jù nínú àwọn ìjọba bẹ́ẹ̀ ni kì yóò sì gbé ara rẹ̀ ga mọ́ sórí àwọn orílẹ̀-èdè nítorí èmi ò dí wọn kù tí wọn kì yóò fi ṣe olórí àwọn orílẹ̀-èdè mọ́. Ṣé o ti gbọ́ kì yóò sì jẹ́ ìgbẹ́kẹ̀lé fún ilẹ̀ Ísírẹ́lì mọ́ tí ó mú àìṣedédé wọn wá sí ìrántí nígbà tí wọ́n ò bá wò wọ́n ṣùgbọ́n wọn ò mọ̀ pé èmi ni Olúwa Ọlọ́run. Praise the Lord. Gbogbo Nàìjíríà tẹ́ ẹ̀ bá fẹ́ di ahoro tẹ́ ẹ̀ bá fẹ́ kí báńdíìtì kó yín tán ẹ lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kí gbogbo wa lọ wá ojú Ọlọ́run. Ìdáríjì nìkan ni o ẹ gbà àwẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ a ti ṣẹ̀ Olúwa dáríjì wa. Ó sì ṣe ní ọdún 27 ní oṣù kínní ní ọjọ́ kínní oṣù ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé ọmọ ènìyàn Nebukadnesari ọba Bábílónì mú kí ogun rẹ̀ sí ìrú ńlá sí Tírè gbogbo orípa àti gbogbo èjìká bó síbẹ̀síbẹ̀ òun àti àwọn ogun rẹ̀ kò rí owó ọ̀yàbà láti Tírè fún irú tí ó ti sìn. Nítorí náà báyìí ni Olúwa Ọlọ́run wí kíyèsí èmi ò fi ilẹ̀ Íjíbítì fún Nebukadnesari ọba Bábílónì yóò sì kó àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ àti ìkógun rẹ̀ àti ìjẹ rẹ̀ yóò sì jẹ́ owó ọ̀yà fún àwọn ogun rẹ̀. Tí ó ti gbọ́ oh God ọwọ́ Ọlọ́run ló ti wá ìjọ ẹni wọn bá ti ní kó ṣe tó Yorùbá Ìjẹ̀ṣà ní ẹni wọn ní ó ṣe tó lóun ò ṣe tó àpàpà ṣe tó gbọ́ o mo ti fi ilẹ̀ Íjíbítì
fún irú tí ó sìn nítorí tí wọ́n ṣiṣẹ́ fún mi ni Olúwa Ọlọ́run wí. Ṣé o rí wípé Ọlọ́run ló yan Nebukadnesari àti kà á ogbọ́n bí Olúwa ní ó ṣiṣẹ́ fún un, màá jẹ́ kó lọ kó ìlú kan á jẹ́ èrè fún òun ní tiẹ̀. Kábíyèsí o bàbá mi. Ní ọjọ́ náà ni èmi ò mú kí ìwọ Ísírẹ́lì rú jáde, èmi ò sì fún ọ ní ìsinu ní àárín wọn, wọn ò sì mọ̀ pé èmi ni Olúwa. Títóbi rí Ọlọ́run. A ti wà ní 30 o, ìwé Ìsíkẹ́ 30 ládé yìí. Ọ̀rọ̀ Olúwa tún tọ̀ mí wá wípé ọmọ ènìyàn sọ tẹ́lẹ̀ kí o sì wí báyìí ni Olúwa Ọlọ́run wí, ẹ wú ẹgbẹ́ fún ọjọ́ náà, nítorí ọjọ́ náà súnmọ́ tòsí. Ṣé o ti gbọ́? Àní ọjọ́ Olúwa súnmọ́ tòsí, ọjọ́ ìkúùkù ni, yóò sì jẹ́ àkókò tí àwọn kèfèrí idà yóò sì wá sórí Íjíbítì, ìrora ńlá yóò wá ní Étópíà, nígbà tí àwọn tí apá yóò ṣubú ní Íjíbítì, wọn ò sì mú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ lọ kúrò, ìpínlẹ̀ rẹ yóò sì wó lulẹ̀. Ṣé ti gbọ́? Íjíbítì ti gbéraga bíi Nàìjíríà yìí rí o. Kí ló ṣẹlẹ̀? Wọ́n wó wọn lulẹ̀. Ọlọ́run lòun fẹ́ fìyà 40 ọdún jẹ wọ́n. Só yẹ kí ìyà 40 ọdún wá jẹ wá ní Nàìjíríà báyìí, àbí ká tètè lọ máa tọrọ fún dáríjì ẹ̀ṣẹ̀. Gbọ́ o, Ethiopia àti Libya àti Lydia àti gbogbo àwọn olùrànlọ́wọ́ àti Kúbù àti àwọn ènìyàn ilẹ̀ tí ó múlẹ̀ yóò sì ti ipa idà ṣubú pẹ̀lú wọn. Báyìí ni Olúwa wí, àwọn pẹ̀lú wọn ò gbé Íjíbítì ró yóò sì ṣubú. Àwọn pẹ̀lú tí wọ́n gbé Íjíbítì ró yóò ṣubú, àti ìgbéraga agbára rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti Migidoli lọ dé Sine, ni wọn ò sì ti ipa idà ṣubú nínú rẹ̀ ni Olúwa Ọlọ́run wí. Àwọn kan ti gbéraga bíi Nàìjíríà yìí rí o, wọ́n ṣubú gbẹ̀yìn ni o. Àwọn tó ń fi ògùn lérí, ṣé ẹ ti rántí wípé alùpàídà ló kúnlẹ̀ Íjíbítì bí fábí Mósè ṣe ń ṣe agbára tọ́lọ́run fún àwọn náà ní kí ni àwa gan alágbára làwa náà o, wọ́n ṣubú gbẹ̀yìn ni o. Nàìjíríà ò ní ṣubú o, padà báyìí kó lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Ẹja lọ, wọn ò sì di ahoro ní àárín àwọn ilẹ̀ tí ó dúró tí ó di ahoro, ìlú rẹ yóò sì wà ní àárín àwọn ìlú tí ó di ahoro, wọn ò sì mọ̀ pé èmi ni Olúwa, nígbà tí mo bá gbé iná kalẹ̀ ní àárín Íjíbítì tí gbogbo wọn olùrànlọ́wọ́ rẹ bá parun. Ní ọjọ́ náà ni òǹṣẹ́ yóò lọ láti ọ̀dọ̀ mi nínú ọkọ̀ láti dẹ́rùbà Ethiopia tí ó wà ní àlàáfíà, ìrora yóò wá sórí àwọn gẹ́gẹ́ bí ní ọjọ́ Íjíbítì. Kíyèsí ó dé, ibi ò ní dé bá ọ, kò ní dé bá mi lórúkọ Jésù Kristi. Ìdààmú wàhálà a ò ní nípìn ńbẹ̀. Báyìí ni Olúwa Ọlọ́run wí, èmi ò sì ṣe kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn Íjíbítì kí ó ti pa ọwọ́ Nebukadnesari ọba Bábílónì dínkù. Ó ti gbọ́? Ọlọ́run ló pe jẹ́jẹ́ ni Nebukadnesari dúró. Ọlọ́run rí wípé àwọn ọmọ Ísírẹ́lì ṣẹ̀, ó wá fẹ́ fìyà jẹ wọ́n, ó ní màá rán Nebukadnesari jáde kó lọ bá mi máa pa wọ́n run. Òun fẹ́ kó lọ dí wọn kù torí pé wọn ò gbọ́ràn. Ẹni tí ò bá ti gbọ́ràn ó máa ń dínkù ni o. Ẹni tí ò bá ti gbọ́ràn oníṣẹ́ ikú náà máa ń rán sí i. Ọlọ́run ló máa ń fìyà jẹrú wọn. Gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Ọlọ́run nìkan ló ní agbára láyé àti lọ́run. Má gbéraga níwájú Ọlọ́run pé ó lágbára kan. Praise the Lord. Àti gbọ́ òun àti ènìyàn rẹ̀ pẹ̀lú rẹ̀, ẹ̀rù àwọn orílẹ̀-èdè ni a ó mú wá pa ilẹ̀ náà run, wọn ó sì fa idà wọn yọ sí Íjíbítì, wọn ó sì fi àwọn tí a pa kún ilẹ̀ náà. Èmi ò mú gbogbo odò wọn gbẹ, èmi ò sì ta ilẹ̀ náà sí ọwọ́ àwọn ará ènìyàn búburú. Ṣé o ti gbọ́? Oh God, èmi ò sì ti pa ọwọ́ àwọn àlejò sọ ilẹ̀ wọn di ahoro àti eékún rẹ̀, èmi Olúwa ni ó sọ ọ́. Báyìí ni Olúwa Ọlọ́run wí, èmi ò sì pa àwọn òrìṣà run pẹ̀lú. Ṣé o gbọ́? Ẹ̀yin olórìṣà Nàìjíríà, ẹ̀yin onígi olómi ọlọ́sùn, ṣé o gbọ́ ohun tí Ọlọ́run wí bí? Báyìí ni Ọlọ́run wí o, èmi ò pa àwọn òrìṣà run pẹ̀lú, èmi ò sì jẹ́ kí ère wọn tán ní Nófì. Màá jẹ́ kí ère wọn tán ní Nófì. Àwọn ère tẹ́yìn gbé kalẹ̀ ní Nàìjíríà lónìí o, pàápàá ilẹ̀ Yorùbá yìí, ère wà o. Ẹ gbé sìgìdì, ẹ máa bomi sí, ẹ máa bomi rín. Ìsìgìdì tí Ọlọ́run ti mú kúrò, ẹ tún lọ máa wú wọn sókè, ẹ lọ tapo sórí wọn. Ẹ mú Ọlọ́run jowú lójoojúmọ́, inú bí Ọlọ́run. Ìyẹ̀ṣẹ̀ yín lẹ wá ń jẹ yìí o, àfi kẹ́ ẹ wá ojú Ọlọ́run. Íjíbítì ti ṣe bẹ́ẹ̀ lánàá, kí lọ́lọ́run ló ń ṣe? Òun aparun. Gbọ́, èmi ò sì jẹ́ kí ère wọn tán ní Nófì, kì yóò sì sí ọmọ aládé kan ní ilẹ̀ Íjíbítì mọ́. Ṣé o ti gbọ́? Oh God, kì yóò sì sí ọmọ aládé kan, kò ní sí aládé kan níbẹ̀ ní Íjíbítì mọ́. Èmi ò sì fi ẹrú sí ilẹ̀ èmi ò sì fi ẹrù sí ilẹ̀ Íjíbítì, èmi ò sì sọ Pátírósì di ahoro, èmi ò sì gbé iná kalẹ̀ ní Sáónì, èmi ò sì mú ìdájọ́ ṣẹ ní No.
èmi ò sì dá ìrunú mi sórí Síìnì agbára Egypt, èmi ò sì kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà kúrò. Oh God, oh God, oh God. Ìlú kan ló ń jẹ́ náà, ìlú kan ló ń jẹ́ bẹ́ẹ̀. Èmi ò sì gbé iná kalẹ̀ ní Egypt, Síìnì yóò sì ní ìrora ńlá. Mo wí lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, gbogbo ogun ìrora, gbogbo ogun ikú, Ọlọ́run yóò bá wa dáwọ́ ẹ̀ dúró lórílẹ̀‐èdè wa. Olúwa fàánú dáríjì wá, ẹ fàánú dáríjì wá lórílẹ̀‐èdè yìí o, a ti ṣẹ̀yìn, ẹ wo ilẹ̀ wa sàn. Èmi ò sì gbé iná kalẹ̀ ní Egypt, Síìnì yóò sì ní ìrora, èmi ò sì fa Nóò ya pẹ́rẹpẹ̀rẹ, Nófì yóò sì ní ìpọ́njú lójoojúmọ́. Lórúkọ Jésù Kristi, inú oṣù tuntun lèmi àti ẹ wà yìí, oṣù kẹfà, Ọlọ́run yóò fa Nóò ya pẹ́rẹpẹ̀rẹ nínú ayé wa. Gbogbo ogun ikú, ogun wàhálà, ogun ìdààmú, Ọlọ́run yóò dáwọ́ ẹ̀ dúró. Ogun bandit, Ọlọ́run yóò dáwọ́ ẹ̀ dúró. Gbogbo ẹ̀ṣẹ̀ wa, Ọlọ́run yóò dáríjì wá lórúkọ Jésù Kristi. Gbọ́ o, èmi ò sì fa ìrunú mi sórí Síìnì. Nófì yóò sì ní ìpọ́njú lójoojúmọ́. Gbogbo ogun ìpọ́njú nínú ayé mi àti ẹ lóṣù yìí, Ọlọ́run bà á jẹ́ lórúkọ Jésù Kristi. A ò ní rí ìpọ́njú, ogun ìpọ́njú ojoojúmọ́ kò ní wọlé mi àti ẹ. Ẹ ti gbọ́, ìlú kan nìyẹn o. Nígbà tí ìlú kan bá ń rí ìpọ́njú lójoojúmọ́, báwo lẹ ṣe rò bí ìlú yẹn ṣe máa rí? Ṣé o ti rí wípé Íjíbítì ti ṣẹ̀? Ó ti ṣe bẹ́ẹ̀ rí. Nàìjíríà, ẹ má ṣerú ẹ lọ wá Ọlọ́run o. Àwọn ọ̀dọ́mọkùnrin Yáfẹ́nì àti Pípétítì yóò ti pa idà ṣubú, àti àwọn wọ̀nyí yóò lọ sí ìgbèkùn. Ọjọ́ yóò sì sókùn ní Téhàfíhésì. Nígbà tí èmi bá dá àjàgà ọ̀run Íjíbítì síbẹ̀, ọ̀ṣọ́ agbára rẹ yóò sì tán nínú rẹ. Bí ó ṣe tìrẹ ni, ìkúùkù yóò bò òun àti àwọn ọmọ rẹ obìnrin yóò lọ sí ìgbèkùn. Lórúkọ Jésù Kristi, èmi àti yín a ò ní lọ ìgbèkùn. Ṣé ẹ ti rí? Ẹ̀ṣẹ̀ nìyẹn o. Ẹni tó gbéraga tó ń fi agbára ewé àti egbò gbéraga sí Ọlọ́run, ẹni tó ní àwọn gbéraga nìyẹn o. Ẹ ti rí bí Ọlọ́run ṣe pa wọ́n run. Ẹ ti rí wípé ìgbèkùn lọ́nà máa kú sí. Nàìjíríà ò ní kú sí ìgbèkùn o. Báyìí ni èmi ò mú ìdájọ́ ṣẹ ní Íjíbítì, wọn ò sì mọ̀ pé èmi ni Olúwa. Ó sì ṣe ní ọdún 11 ní oṣù kínní, ní ọjọ́ keje oṣù, ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, èmi ti sé apá Fáráò ọba Íjíbítì, sì kíyèsí, a kì yóò di kí ó bá lè sàn, bẹ́ẹ̀ ni a kì yóò fi igi sí i láti di kí ó bá lágbára láti di ìdààmú. Ọlọ́run ti sí apá rẹ̀, gbogbo tó lè fi ṣagbára Ọlọ́run ti bàjẹ́, kò lè di ìdààmú mọ́, kò ní agbára kankan mọ́. Ìtumọ̀ tán wí níbẹ̀ yẹn nìyẹn. Nítorí náà báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi ò dojúkọ Fáráò ọba Íjíbítì, èmi ò sì sí apá rẹ̀, èyí tí ó le àti èyí tí ó ṣẹ́, èmi ò sì jẹ́ kí idà bọ́ kúrò ní ọwọ́ rẹ̀. Praise the Lord. Gbogbo ẹni tó lò máa fogun ja èmi àti ẹ, idà máa bọ́ lọ́wọ́ wọn. Ọlọ́run yóò sí apá ọ̀tá fún wa. Gbogbo agbára Sátánì àtọmọ ogun rẹ̀ kò ní borí èmi àti yín. Èmi ò sì tú àwọn ará Íjíbítì ká sáàrin àwọn orílẹ̀-èdè, èmi ò sì tú wọn ká sáàrin ilẹ̀, èmi ò sì mú apá ọba Bábílónì le, èmi ò sì fi idà mi sí ọwọ́ rẹ̀, ṣùgbọ́n èmi ò sí apá Fáráò, yóò sì máa kérora níwájú rẹ̀ bí ìkérora ọkùnrin tí a sá ní àsápa. Ọlọ́run nìyẹn o. Ṣé o ti rí? Ó lóun máa fi idà sọ́wọ́ ẹnìkan, òun máa rẹ ẹnìkan sílẹ̀, òun ní ọ̀pá kan jí kan. Bó ti rí, Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n èmi ò mú apá èmi ò sì tú àwọn ará Íjíbítì ká, ọkọ mi, sáré Íjíbítì ká sáàrin àwọn orílẹ̀-èdè, èmi ò sì tú wọn ká sáàrin àwọn ilẹ̀, wọn ò sì mọ̀ pé èmi ni Olúwa. Ṣẹ́wọ̀n náà ti wá mọ̀ wípé Ọlọ́run lọ́lọ́run yóò mọ jẹ́ báyìí. Bí orin àǹtí mi, Ọlọ́run ni ó máa jẹ́, Ọlọ́run ni ó máa jẹ́, lónìí lánàá lọ́la o, àti títí ayérayé, Ọlọ́run ni ó máa jẹ́. Ṣé ẹ ti gbà wípé Ọlọ́run nìkan ló lágbára? Nàìjíríà, ọmọ Yorùbá, ẹgbẹ́júléwé, ìgbéraga ẹ̀yin ọmọ Yorùbá yìí ti ẹ̀ pọ̀, ìgbéraga yín pọ̀. Ògùn wà o, ògùn máa ń gùn yín ni, ògùn wà o, ògùn náà gbélẹ̀ fún yín o, ògùn ni o, ògùn ni o, amorúkọ ewé o, amorúkọ egbò o, kiri kan ni o, àfọ̀ṣẹ o, àgbémì o, àgbéfò o, àgbédè o, ló wà báyìí. Oh God, àṣẹ Ọlọ́run lágbára ju gbogbo yìí lọ. Ẹ̀yin ọmọ Yorùbá, àṣẹ Ọlọ́run ní agbára ju àgbéfò, àgbémì, gbékúrò, gbékúdè, nonsense. Íjíbítì ṣe jù yín lọ. Let's go. Ó sì ṣe ní ọdún 11, a ti wà ní 31 o.
ó sì ṣe ní ọdún kọkànlá ní oṣù kẹta ní ọjọ́ kìíní oṣù, ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, sọ fún Fáráò ọba Íjíbítì àti fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ pé, ta ni ìwọ jọ ní títóbi rẹ? Ọ̀tán Nàìjà, ta lẹ̀yin náà jọ ní títóbi yín? Ta lẹ jọ? Ó yá, kíyèsí, àwọn ará Síríà ní igi kédárì ní Lẹ́bánónì tí ó ní ẹ̀ka dáradára, tí ó sì síjìboni, tí ó sì ga, ṣóńṣó orí rẹ̀ sì wà ní àárín àwọn ẹ̀ka bíbò, ó sì sọ ọ́ di ńlá, ibùgbé ga sókè, ó fi àwọn odò ńlá rẹ̀ yí oko rẹ̀ ká, ó sì rán àwọn odò kéékèèké rẹ̀ sí gbogbo ìgbẹ́. Nítorí náà a gbé gíga rẹ̀ sókè ju gbogbo igi ìgbẹ́ lọ, ẹ̀ka rẹ̀ sì di púpọ̀, àwọn ẹ̀ka rẹ̀ sì di gígùn nítorí ọ̀pọ̀lọpọ̀ omi nígbà tí ó yọ wọ́n jáde. Gbogbo ẹyẹ ojú ọ̀run kọ́ ìtẹ́ wọn nínú ẹ̀ka rẹ̀, àti lábẹ́ ẹ̀ka rẹ̀ ní gbogbo ẹranko ìgbẹ́ bí ọmọ wọn sí, àti lábẹ́ òjìji rẹ̀ ní gbogbo àwọn orílẹ̀-èdè ńlá ń gbé. Báyìí ni ó ní ẹwà nínú títóbi rẹ̀, gígùn ẹ̀ka rẹ̀, nítorí tí egbò rẹ̀ wà ní ẹ̀bá omi ńlá. Ó ti mọ̀ wípé ibi tí ẹ̀ka rẹ̀ bá wà níbi omi, ó máa gbèrú ni, a máa rú sókè. Àwọn igi kédárì inú ọgbà Ọlọ́run kò lè bó mọ́lẹ̀, àwọn igi fírì kò dàbí ẹ̀ka rẹ̀, àwọn igi késnótì kò dàbí ẹ̀ka rẹ̀, bẹ́ẹ̀ ni kò sí igi gígí nínú ọgbà Ọlọ́run tí ó dàbí rẹ̀ ní ẹwà rẹ̀. O gbọ́, èmi ṣe é ní ẹwà nípa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka rẹ̀, tó bẹ̀ tí gbogbo igi Édẹ́nì tí ó wà nínú ọgbà Ọlọ́run ṣe ìlara rẹ̀. So ti rí, oh God, wọ́n tún ṣe ìlara bí gbogbo nǹkan tó wà níbẹ̀ bó ṣe dára tó. Ọgbà Ọlọ́run gan tó jẹ́ Édẹ́nì kò ní ẹwà tó. Oh God. Wọ́n pòwe fún wa níyàwó Nàìjíríà ni o rí wọn tí Nàìjíríà tó ń sàn fún wàrà àti fún oyin. Ọlọ́run dá yín pé òsùn tẹ́ ẹ béèrè tí Ọlọ́run ò ṣe, ilẹ̀ yín mú àsùnkùn rẹ̀ wá, igi yín wù ní gbogbo ìgbà, kò sùn tí ẹ fẹ́, bójò bá rọ̀ bẹ́ẹ̀ bá gbin nǹkan ó máa yọ jáde. Ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí fi ara ní ará ìlú, ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí fi ohun tí a ní tí Ọlọ́run fún wa lọ́fẹ̀ẹ́ lófò, ẹ dẹ̀ fi bẹ̀rẹ̀ sí kọjú ìjà sí wa, ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí fi ojú pọ́n ọmọ orílẹ̀-èdè yìí, ẹni tí Ọlọ́run ní kó máa jẹ àjẹyó àti àjẹsẹ́kù, ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí fi ara ní oníkálùkù nínú torí pé bámúbámú ni mo yó. Ẹ wá ní kọ́lọ́run máa jà, Ọlọ́run máa gbèjà wa tálákà lórílẹ̀-èdè, Ọlọ́run máa dìde fún ẹ̀san torí ẹ ti fìyà jẹ wá, ẹ ń pọ́n wa lójú púpọ̀, ẹ ń lùlù bámúbámú ni mo yó, ẹ ń ta ẹ̀jẹ̀ sílẹ̀, ẹ̀jẹ̀ aláìsàn ń sàn. Àwọn kan wà ní ọgbà ẹ̀wọ̀n báyìí, ọmọ olówó, ẹ tú àwọn ọmọ olówó sílẹ̀, ẹ fi ọmọ tálákà síbẹ̀ kán máa ṣẹ̀wọ̀n. Ẹ wá ní kọ́lọ́run má bínú, ẹ ní kọ́lọ́run má jà, ó máa jà. Ọlọ́run máa gbẹ̀san torí ènìyàn lẹ, àbí kì í ṣe èèyàn lẹ fi rọ́pò èèyàn. Ọ̀tọ̀ lẹni tó ṣẹ̀, ọ̀tọ̀ lẹni tẹ́ máa tì mọ́lé. Ẹ wá ní kọ́lọ́run má jà, Ọlọ́run á bi gbogbo yín léèrè. Let's go. Ẹ gbọ́ o. Nítorí náà báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí tí ó ń gbé ara rẹ̀ sókè ní gíga, ó sì ti yọ ṣóńṣó rẹ̀ láàárín àwọn ẹ̀ka dídì, ọkàn rẹ̀ sì gbé sókè nítorí gíga rẹ̀. Torí pé Ọlọ́run gbé wa ga lórílẹ̀-èdè yìí, ẹ wá bẹ̀rẹ̀ sí gbéraga, ẹ wá gbéraga. Ọlọ́run ṣe ohun gbogbo fún wa nílẹ̀ Yorùbá, ó fún gbogbo rọ̀ wá lọ́rùn, ẹ máa jẹ sí ìyẹ́, ẹ mu sí ìyẹ́, ẹ fara ní ara yín lára, ẹ ní kọ́lọ́run má bínú, ẹ já lọ. Ṣé o ti gbọ́ òwe tí wọ́n pa yìí o? Nítorí náà ni èmi ti ṣe fi lé alágbára àwọn kèfèrí lọ́wọ́. Ṣé o ti rí? Nígbà tí Ọlọ́run wá rí wípé gbígbéraga yín pọ̀, ó wá fi yín lé kèfèrí lọ́wọ́, alágbára kèfèrí. Ọlọ́run wá lọ bẹ ogun lọ́wọ́ ẹ̀, máa bọ̀ wá bá mi fogun jà wọ́n torí orí wọn ò pé, wọn lẹ́kọ̀ọ́. Ṣé o ti gbọ́? Nítorí náà ni èmi ṣe fi lé alágbára àwọn kèfèrí lọ́wọ́, òun ò sì bá ṣe dájúdájú, èmi ti lé jáde nítorí búburú rẹ̀, àti àwọn àlejò ẹlẹ́rù àwọn orílẹ̀-èdè ti ké kúrò, wọ́n sì ti tú ká. Ẹ̀ka rẹ̀ ṣubú sórí àwọn òkè àti nínú gbogbo àfonífojì, ẹ̀ka rẹ̀ sì sẹ́ lẹ́bàá gbogbo odò ilẹ̀ náà. Gbogbo àwọn orílẹ̀-èdè ayé sì jáde lọ kúrò lábẹ́ òjìji rẹ̀, wọ́n sì fi sílẹ̀. Ó ti rí ọgbà tí Ọlọ́run dá wípé kó jẹ́ ibojì kí àwọn ènìyàn lè máa sá síbẹ̀, ó gbéraga. Ọlọ́run dẹ̀ lé gbogbo ènìyàn kúrò lábẹ́ rẹ̀. Ọlọ́run ó jẹ́ kí igi yẹn kó ṣubú lulẹ̀. Nàìjíríà ẹ ní ṣubú. Ọmọ Yorùbá, Saint Moses Orímọládé ni wọ́n rán wá sí Áfíríkà yìí láti wá gbà yín là nílùú adúláwọ̀ yìí, láti jẹ́ kógun mọ́ jà yín. Ṣùgbọ́n rọ́ ẹni kérúbù àti séráfù báwo, ẹ̀yin kérúbù ogun lẹ́mọ̀ kọjú ìjà sí bàbá Mósè. Kò sógun tẹ́ gbé sí ìjọ kérúbù ń lónìí, ẹ mọ̀ ká sí ṣọ́ọ̀ṣì mọ̀, ẹ ká sí ànẹ̀sì sí ṣọ́ọ̀ṣì o, àbẹ́ ká sí ṣọ́ọ̀ṣì. Tẹ́ bá ń sírò àwọn ṣọ́ọ̀ṣì ní ìsìn, wọ́n á yọ kérúbù àti séráfù kúrò, wọ́n láwọn bàbá wọn wínà, àwọn bàbá wọn Oyèdépò, àwọn bàbá wọn máa tó wọn gìrìgì, wọ́n wá yọ kérúbù àti séráfù kúrò. Àbí ẹ wá ní kó gun ọmọ jà yín,
ẹ múra sí o. Gbogbo àwọn ẹyẹ ojú ọ̀run yóò sì máa gbé orí ahoro rẹ àti lórí ẹ̀ka rẹ ní gbogbo ẹranko ìgbẹ́ yóò wà, nítorí kí igi kígi tí ó wà lábẹ́ omi kí ó bá gbé ara rẹ̀ ga nítorí gíga wọn, tàbí kí wọ́n yọ ṣóńṣó wọn láàrin ẹ̀ka dídì, tàbí kí igi wọn dúró ní gíga wọn. Gbogbo wọn ni gbogbo àwọn tí ó mu omi, nítorí tí a ti fi gbogbo wọn lé ikú lọ́wọ́ sí ìsàlẹ̀ ayé láàrin àwọn ọmọ ènìyàn pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí ihò. Báyìí ni Olúwa Ọlọ́run wí pé ní ọjọ́ tí ó sọ̀kalẹ̀ lọ sí ibojì, mo jẹ́ kí ọ̀fọ̀ kí ó wà, mo sì fi ibú bò ó mọ́lẹ̀, mo sì ṣe àwọn ìsàn omi, àwọn omi ńlá ni mo oh my God, máa wo onígbéraga nìyẹn o, onígbéraga. Mo sì dá omi dúró, báwo ẹja wò, omi ńlá ni mo dá dúró, mo sì jẹ́ kí Lébálónì kí ó ṣọ̀fọ̀ fún gbogbo igi ìgbẹ́sì dákú nítorí rẹ̀. Èmi mú àwọn orílẹ̀-èdè mi nípa ìró ìṣubú rẹ̀, nígbà tí mo sọ ọ́ sínú ipòkú pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ sínú ihò àti gbogbo igi Édẹ́nì, àwọn àṣàyàn àti àwọn tí ó dára jù ní Lébálónì. Gbogbo àwọn tí ó mu omi ni a ó tú sínú ìsàlẹ̀ ayé, àwọn pẹ̀lú sọ̀kalẹ̀ lọ sínú ìpòkú pẹ̀lú rẹ̀ sọ́dọ̀ àwọn tí a fi idà pa, àwọn tí ó sì jẹ́ apá rẹ̀ tí ń gbé abẹ́ òjìji rẹ̀ láàrin àwọn kèfèrí. Ta ni ìwọ jọ ní ògo àti ní títóbi láàrin àwọn igi Édẹ́nì? Wọ́n béèrè. Ọlọ́run ṣe ẹ́ láṣẹ pé orílẹ̀-èdè ẹ wá gbéraga, Ọlọ́run fi ohun gbogbo tẹ́ yín lọ́rùn, ẹni báwo ni ti Ọlọ́run ṣe jẹ́? Ẹ̀rù Ọlọ́run ò bà yín mọ́, ẹ̀ ń jẹ ènìyàn bí ẹni jẹun, ẹ̀ ń pa ènìyàn nípa àyà, ẹ̀ ń ṣe ìkà sí ọmọlàkejì, ẹ̀ ń jẹran èèyàn. Oh God, ẹ wá ní kọ́lọ̀ má bínú. Gbọ́n o, ta ni ìwọ jọ ní ògo àti ní títóbi láàrin àwọn igi Édẹ́nì? Síbẹ̀ a ó mú ọ wá ilẹ̀ pẹ̀lú àwọn igi Édẹ́nì ní ìsàlẹ̀ ayé, ìwọ ò dùbúlẹ̀ láàrin àwọn aláìkọlà pẹ̀lú àwọn tí a fi idà pa. Èyí ni Fáráò àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ ni Olúwa Ọlọ́run wí. Ṣé o ti gbọ́? Ṣé o ti gbọ́ gbogbo òwe tí Ọlọ́run pa? Ṣé o ti gbọ́ gbogbo ẹni tí ó ń bá wí? Ọlọ́run gbé Fáráò, ó gbé gbogbo Íjíbítì ga, ṣùgbọ́n àfìgbà tí wọ́n rí ara wọn sílẹ̀ níwájú Ọlọ́run, àfìgbà tí wọ́n pe ara wọn wípé rárá o, àwa ìṣẹ́ ni gíga. Ọlọ́run sọ fún Fáráò, jẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì ó lọ. Òun ò ní jẹ́ kán lọ bo, àfìgbà tí Ọlọ́run pa wọ́n run, àfìgbà tí wọ́n ṣègbé, àfìgbà tí ilẹ̀ wọn di ẹ̀jẹ̀. Ó ní ṣubú Nàìjíríà, ronúpìwàdà ẹ̀yin orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá ẹ̀yin ọmọ Yorùbá, ẹ tètè lọ wá ojú Ọlọ́run báyìí o, ẹ tètè lọ máa pe Jésù kẹ́ lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ìyálé Mósè pariwo. Ẹ̀yin aláfọ̀ṣẹ, kàkájú ẹ̀ 1 2 3. Ó yá, a ti wà ní 32, let's go. Ó sì ṣe ní ọdún kejìlá ní oṣù kejìlá ní ọjọ́ kìíní oṣù, ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé ọmọ ènìyàn, pohùn réré fún Fáráò ọba Íjíbítì, sì wí fún pé ìwọ dàbí ẹgbọrọ kìnìún àwọn orílẹ̀-èdè, ìwọ sì dàbí dragoni nínú òkun, ìwọ sì jáde wá pẹ̀lú àwọn odò rẹ, ìwọ ti fi ẹsẹ̀ rẹ rú omi, ó sì ti bà àwọn odò wọn jẹ́. Báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí náà èmi ò na àwọn mi sórí rẹ pẹ̀lú ẹgbẹ́ ènìyàn púpọ̀, wọn ò sì fà ọ́ gòkè nínú àwọn mi. Nígbà náà ni èmi ò fi ọ́ sílẹ̀ lórí ilẹ̀, èmi ò gbé ọ sọ sínú ìgbẹ́, èmi ò sì mú kí gbogbo àwọn ẹyẹ ojú ọ̀run bà lé ọ lórí, èmi ò sì fi ọ́ bọ́ gbogbo àwọn ẹranko ayé, èmi ò gbé ẹran ara rẹ ka àwọn orí òkè, gbogbo àfonífojì ni èmi ò fi gíga rẹ fún, èmi ò sì fi ẹ̀jẹ̀ rẹ rin ilẹ̀ níbi tí ìwọ lúwẹ̀ẹ́, àní sí àwọn òkè, àwọn odò yóò sì kú fún ọ. Nígbà náà ni èmi ò mú ọ kúrò, èmi ò bò ọrùn, èmi ò sì mú kí àwọn ìràwọ̀ inú rẹ ṣókùnkùn, èmi ò sì fi ìkùùkù bo oòrùn, òṣùpá kì yóò sì fi ìmọ́lẹ̀ rẹ̀ hàn. Gbogbo ìmọ́lẹ̀ ojú ọ̀run ni èmi ò mú ṣókùnkùn lórí rẹ, èmi ò gbé òkùnkùn ká ilẹ̀ rẹ, ni Olúwa Ọlọ́run wí. Ṣé ti rí ẹ̀ṣẹ̀ wo ló lè tó èyí? Òun ni Nàìjíríà ṣẹ̀ o. Èmi ò sì bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbọ́ o, èmi ò sì bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú. Nígbà tí èmi ò bá mú ìparun wá sáàárín àwọn orílẹ̀-èdè sí ilẹ̀ tí ìwọ ti mọ̀ rí, nítòótọ́ èmi ò mú kí ẹnu ya ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè sí ọ, àwọn ọba wọn yóò sì bẹ̀rù gidigidi nítorí rẹ. Nígbà tí èmi ò bá mi idà mi níwájú wọn, wọn ò sì wárìrì nígbà gbogbo olúkúlùkù ènìyàn fún ẹ̀mí ara rẹ̀ ní ọjọ́ ìṣubú rẹ̀. Ṣé o ti gbọ́? Oníkálùkù báyìí ni kó máa du ẹ̀mí ara rẹ̀.
oníkálùkù ni kó máa du ẹ̀mí ara rẹ̀ kó má bọ́ sí ọwọ́ ogun torí Nàìjíríà ti ṣe Ọlọ́run àfi kẹ́ ẹ padà kẹ́ ẹ lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí idà ọba Bábílónì yóò wá sórí rẹ èmi ò sì mú kí ọ̀pọ̀lọpọ̀ idà rẹ ṣubú nípa idà àwọn alágbára ẹlẹ́rù àwọn orílẹ̀-èdè ní gbogbo wọn ò sì bá afẹ́ Íjíbítì jẹ́ àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ ni wọn ò parun lórúkọ Jésù Kristi a ò ní parun lórílẹ̀-èdè yìí o èmi ò sì pa gbogbo àwọn ẹranko inú rẹ run kúrò lẹ́bàá àwọn omi ńlá bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ènìyàn kì yóò sì rú wọn mọ́ láéláé tàbí pátákó àwọn ẹranko kì yóò sì rú wọn nígbà náà ni èmi ò mú kí omi wọn kí ó rẹlẹ̀ èmi ò sì mú kí odò wọn kí ó sàn bí òróǹro ni Olúwa Ọlọ́run wí nígbà náà ni èmi ò mú kí ilẹ̀ Íjíbítì di ahoro tí ilẹ̀ náà yóò sì di aláìní ohun tí ó kún inú rẹ̀ rí nígbà tí èmi ò kọlù gbogbo àwọn tí ń gbé inú rẹ̀ nígbà náà ni wọn ò mọ̀ pé èmi ni Olúwa Ọlọ́run ò ní kọlù wá o ìbẹ̀rẹ̀ ogun la rí yìí o ẹ jẹ́ ká tètè lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kọ́lọ́run tó dé pátápátá o ìyáálé Mósè pariwo èyí ni ohun rere wọn ò sì pohùn rere rẹ̀ wọn ò mọ àwọn ọmọbìnrin àwọn orílẹ̀-èdè yóò pohùn rere rẹ̀ wọn ò pohùn rere nítorí rẹ̀ àní fún Íjíbítì àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ ni Olúwa Ọlọ́run wí ó sì tún ṣe é ní ọdún 12 ní ọjọ́ 15 oṣù ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé ọmọ ènìyàn pohùn rere fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn Íjíbítì kí o sì sọ fún wọn kalẹ̀ òun àti àwọn ọmọbìnrin orílẹ̀-èdè olókìkí ní ìsàlẹ̀ ayé pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sínú ihò ta ni ìwọ jùlọ ní ẹwà Ọlọ́run tún béèrè lọ́wọ́ rẹ̀ bí Íjíbítì ṣe dára tó Nàìjíríà náà dá o talẹ̀ jùlọ ẹnìṣó ta ni ìwọ jùlọ ní ẹwà sọ̀kalẹ̀ kí a sì tẹ̀ ọ́ ti àwọn aláìkọlà ìwọ ò ṣubú ní àárín àwọn tí a fi idà pa a ò fi òun lé idà lọ́wọ́ fà á àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ àwọn alágbára láàárín àwọn alágbára yóò sì sọ̀rọ̀ sí i láti àárín ìpòkú wá pẹ̀lú àwọn tí ó ràn ọ́ lọ́wọ́ wọn ò sọ̀kalẹ̀ lọ wọn ò dùbúlẹ̀ àwọn aláìkọlà tí a fi idà pa Aṣúrù wà níbẹ̀ àti gbogbo ẹgbẹ́ rẹ̀ àwọn ibojì rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ gbogbo wọn ni a pa tí a ti fi idà pa tí a ti pa idà ṣubú lórúkọ Jésù Kristi a ò ní ti pa idà ṣubú ibojì àwọn ẹni tí a gbé ka ẹgbẹ́ yòó àwọn ẹgbẹ́ rẹ̀ yóò sì sí ibojì rẹ̀ ká gbogbo wọn ni a pa àwọn tí wọ́n ti pa idà ṣubú tí a dá ẹ̀rù sílẹ̀ ní ilẹ̀ ayé Élámù wà níbẹ̀ àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ yí ibojì rẹ̀ ká gbogbo wọn ni a pa wọ́n ti pa idà ṣubú tí wọ́n sọ̀kalẹ̀ ní àìkọlà ní ìsàlẹ̀ ayé tí ó dá ẹ̀rù wọ́n sílẹ̀ ní ilẹ̀ ayé síbẹ̀ wọ́n sì ti rú ìtìjú wọn pẹ̀lú wọ́n ti sọ̀kalẹ̀ lọ sínú ihò praise the Lord bẹ́yìn náà ṣe ń milẹ̀ nìyẹn o ẹ̀ ń milẹ̀ ẹ̀ ń kilẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run lòun wọ́n sọ̀kalẹ̀ lọ sí kíni o inú ihò àwọn alágbára Íjíbítì kí ló gbẹ̀yìn wọn ìparun wọ́n ti gbé àkéte kan kalẹ̀ fún un ní àárín àwọn tí a pa pẹ̀lú gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ àwọn tí a pa pẹ̀lú gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ àwọn ibojì rẹ̀ yíká gbogbo àwọn aláìkọlà ni a fi idà pa bí a tilẹ̀ dá àwọn ẹ̀rù wọn sílẹ̀ ní ilẹ̀ ayé síbẹ̀ wọ́n ti ru ìtìjú wọn pẹ̀lú tí ó sọ̀kalẹ̀ lọ sínú ihò a fi sí àárín àwọn tí a pa Méṣèkì àti Túbálì wà níbẹ̀ àti gbogbo àwọn ènìyàn rẹ̀ àwọn ibojì rẹ̀ yíká gbogbo àwọn aláìkọlà tí a fi idà pa bí wọ́n tilẹ̀ dá ẹ̀rù wọn sílẹ̀ ní ilẹ̀ ayé ṣé o ti gbọ́ gbogbo ohun tí wọ́n ṣe ni wọ́n ń ka o gbogbo àwọn tó wà nínú wọn náà ń dárúkọ gbogbo àwọn alágbára wọn ń dárúkọ wọn wọn kì yóò dùbúlẹ̀ láàrin àwọn alágbára tí ó ṣubú nínú àwọn aláìkọlà tí wọ́n sọ̀kalẹ̀ sí ìpòkú pẹ̀lú ìhámọ́ra ogun wọ́n ti fi idà wọn rọ́ orí wọn ṣùgbọ́n àìṣedéédé wọn yóò wà lórí egungun wọn bí wọ́n tilẹ̀ jẹ́ ẹ̀rù àwọn alágbára ní ilẹ̀ ayé ṣe ti gbọ́ ẹ̀rù ni wọ́n nígbà tán wà láyé ẹ̀rù èèyàn máa ń bá ẹ̀rù wọn ni ṣùgbọ́n kí ni ìparun ló gbẹ̀yìn wọn lóòótọ́ a ò fọ́ láàrin àwọn aláìkọlà ìwọ ò sì dùbúlẹ̀ ti àwọn tí a fi idà pa Édómù wà níbẹ̀ Édómù náà máa wà níbẹ̀ gbọ́ Édómù wà níbẹ̀ àwọn ọba rẹ̀ àti àwọn ọmọ aládé rẹ̀ tí a tẹ̀ pẹ̀lú àwọn agbára wọn tí wọ́n ti fi idà pa
wọn ò dùbúlẹ̀ ti àwọn aláìkọlà àti pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ sí ihò. Àwọn ọmọ aládé àríwá wà níbẹ̀ gbogbo wọn, àti àwọn ará Sídíónì àti àwọn tí ó sọ̀kalẹ̀ pẹ̀lú wọn, àwọn tí a pa pẹ̀lú ẹ̀rù wọn. Ojú agbára wọn tì wọ́n sì dùbúlẹ̀ ní aláìkọlà pẹ̀lú àwọn tí a fi idà pa. Wọ́n sì ru ìtìjú wọn pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ sí ihò. Fáráò yóò rí wọn, a ó sì tú u nínú ní orí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀. Àní Fáráò àti gbogbo ogun rẹ̀ tí a fi idà pa ni Olúwa Ọlọ́run wí. Nítorí tí èmi ti dá ẹ̀rù mi sílẹ̀ ní ilẹ̀ ayé, a ó sì tẹ́ ẹ sí àárín àwọn aláìkọlà pẹ̀lú àwọn tí a fi idà pa. Àní Fáráò àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ ni Olúwa Ọlọ́run wí. Ibi tí màá ti dúró rèé o. Ẹ jẹ́ á máa lọ. Ṣé ẹ ti rí agbéraga? Ṣé ẹ ti rí wípé àwọn kan ti wà? Ohun tó ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí, ṣé orí ọ̀rọ̀ Ọlọ́run yìí ọ̀tun ni lójoojúmọ́? Ṣùgbọ́n fún ẹni tó fẹ́ ṣègbé, ìwé ìtàn ló máa kà sí. Storyteller ni, kinní kan ni, torí pé ó fẹ́ ṣègbé ni. Ṣùgbọ́n fún ẹni tí ò ní ṣègbé, fún ẹni tí ó máa yè, wàá mọ̀ wípé ọ̀rọ̀ ọ̀tun, ọ̀rọ̀ Olúwa ni. Ṣé o ti rí wípé ó bá wa mu báyìí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́? Ọlọ́run fi ọ̀rọ̀ yìí, òun ló ṣe ní ìwé yìí ò gbọdọ̀ kúrò lẹ́nu wa. Ọ̀rọ̀ mi tí mo sọ yìí o, Bíbélì yìí òun ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ sílẹ̀. Kò gbọdọ̀ kúrò, ẹ máa fi kó ara yín. Torí bí ẹ bá fi ń kó ara yín, ẹ lè máa rántí pé àwọn kan ti ṣàṣìṣe lánàá o. Ẹ má jẹ́ káwa náà tún ṣàṣìṣe lónìí o. Òun lọ̀rọ̀ yìí ṣe wa o, ṣùgbọ́n lónìí ṣe lẹ́ ń kà á, oníkálùkù wá gbọ́n etí nù. Kò kàn wá o. Kì í ṣe bí Fáráò náà ń bá wí. Sábà wá jẹ́ Fáráò ni. Bàbá kàmí ẹlòmíà ṣẹlẹ̀ Íjíbítì láwá wà yìí ni. Ṣẹlẹ̀ Íjíbítì láwà yìí ni. Ṣé ibi jọ Íjíbítì ni? Nàìjíríà kọ́ ni wọ́n ń pè bí ni. Ṣé o ti rí wípé gbogbo tẹ́ ń ṣe ní lónìí, gbogbo ìwà tẹ́ ń wù lónìí, òun ni ará Íjíbítì ti wù lánàá. Kí ló gbẹ̀yìn wọn? Ìparun. Ẹ̀yin náà ẹ múra sí o, ẹ ní parun o. Nàìjíríà, ilẹ̀ Yorùbá, ẹ ní parun o. Ẹ tètè padà kẹ́ lọ wá ojú Ọlọ́run. Oògùn ò lè gbà ọ́ o. Oògùn kò lè gbà mí bí mo ti lọ fogun wẹ́jú, bí mo ti lọ sin gbẹ́rẹ́. Kò lè wẹ ẹ̀ṣẹ̀ mi nù, oògùn kò lè gbà mí. Jésù kú ó kú fún mi, ó jìyà lórí igi. Jésù nìkan ló lè wẹ ẹ̀ṣẹ̀ mi nù, òun ló lè gbà mí. Jésù Kristi nìkan ló lè gbà wá. Ẹni tí ń ṣe Ọlọ́run, òun ni Ọlọ́run, òun ni Olúwa, òun ló lè gbèmí àti yẹ. Jẹ́ ká pè é, tètè jẹ́ ká lọ wá ojú Ọlọ́run. Tí n bá ti sọ Ọlọ́run, Jésù Kristi ni mò ń rí bá sí. Ṣùgbọ́n orúkọ tí a ti fún tó ti fi jàjà ṣẹ́gun, ó ní orúkọ tí a ti fi fún mi, òun ni kíni? Ní orúkọ Jésù Kristi ní kí gbogbo ẹkún kó wólẹ̀. Ìwọ tó bá ti lọ wá gbéraga ní orúkọ Jésù pé ìwọ lágbára ju Jésù lọ o, ewé yín lè gbà yín o, egbò sìgìdì yín lè gbà yín o, ẹ lọ bá wa gba àwọn ọmọ tán kó o. Àmọ́ pé sìgìdì yín lágbára lọ́jọ́ ogun o. Àwọn ọmọ Ọlọ́run, ewu ayé ò ní mú wa o. Jẹ́ ká dì í mú ọmọ Kérúbù àti Séráfù, di ohun tó gbà mú ní àkókò yìí. Mọ Kristi sí, fi ayé rẹ fún pátápátá. Máa bọ́, má mú nǹkan míì mọ́ o. Bí kú bá dé máa lọ, àádélé sinmi. Kí ni èrè ènìyàn láyé tó sọ ọ̀run nù, tó jèrè gbogbo ayé tó sọ ọ̀run nù? Kí ló fẹ́ fi ṣe pàṣípààrọ̀? Bó tilẹ̀ jẹ́ wípé bàbá wa ti sọ wípé fún àwa, ẹni tó jókòó níbi kọ̀kọ̀gá ògo, òun ni ó máa gbé abẹ́ òjìji Olódùmarè. Ìwọ lọ fi àwọn ọmọ rẹ, ilé rẹ sí abẹ́ ọwọ́ ọ̀gá ògo. Òjìji Elédùmarè ni o máa gbé o. Tó o bá ti ń gbé bẹ̀, wàá rí wípé búburú kò ní ṣubú lù ọ́, àrùn karùn ò ní súnmọ́ ilé wa. A fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí tiwa láti gbé wa sókè, káwa kó má bàa síbi ẹsẹ̀ wa gbó òkúta. Ó ní láàrin ejò àti kìnìún àti paramọ́lẹ̀ làwọn ò fi ẹsẹ̀ wa tẹ̀ mọ́lẹ̀. Àyájọ́ tiwa nìyẹn o, ogun tiwa nìyẹn o. Dìímú, rọ̀ mọ́ Jésù báyìí tipẹ́tipẹ́. Má jẹ́ kẹ́lòmíì gba Jésù lọ́wọ́ ẹ o. Àwọn tó ń janú kiri yìí, àwọn alágbára ayé irọ́ ni wọ́n pa o. Irọ́ ni. Láti ọ̀sẹ̀ mẹ́ta wàá ti mọ̀ pé kò sálágbára báyìí o. Wàá ti rí pé kò sólódè, kò sí àgbéfò, kò sí àfẹ́rí o. Dọ́ra jókòó ara ẹ̀ jẹ́ kó dọ́ra wa Jésù mọ́ yà. Kristi nìkan ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Gbogbo àwọn ọmọ yìí, Ọlọ́run máa tú yín sílẹ̀. Ẹ̀ṣẹ̀ àìmọ̀dílẹ̀ yín jẹ́ o, ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá yín lẹ̀ ń jẹ. Ọlọ́run dẹ̀ máa tú yín sílẹ̀. Lágbára Ọlọ́run, Nàìjíríà yóò gba ìwòsàn. Ọlọ́run yóò tún ilẹ̀ wa ṣe. Gbogbo ń tá a kó wọnú oṣù kẹfà ní rere kò ní sọnù mọ́ wa lọ́wọ́. Oṣù yìí oṣù ayọ̀ ló máa jẹ́, oṣù àánú, oṣù ìgbéga, ìrànlọ́wọ́, owó ńlá, ìbùkún ńlá, òun ló máa jẹ́ fún wa. Bí a ti wọnú oṣù yìí, lórúkọ Jésù Kristi, ikú ọmọ ò ní wọlé mi àti rẹ, ìdààmú ò ní wọbẹ̀, ẹkún ò ní wọbẹ̀, ọfà ìdààmú ò ní bà wá, a ò ní bọ́ sọ́wọ́ ajínigbé. Mo kéde rẹ̀ nínú àwọn tá a máa fi ẹ̀jẹ̀ wọn pa Nàìjíríà.
Nàìjíríà láró èmi àti a ò ní nípìn bẹ̀. Nínú àwọn tó máa sọ ẹ̀mí wọn nù lórúkọ Jésù Kristi a ò ní nípìn bẹ̀. Ìdààmú ò ní wọlé èmi àti ẹkún ò ní wọbẹ̀. Níbi tá a ládé tá a ta gbòǹgbòdé ẹni tí ọ̀ràn máa kàn tó máa kàn wá kò ní kàn wọ́n o. Ààbò Ọlọ́run yóò dájú. Ọlọ́run Mósè yóò wà pẹ̀lú wa yóò máa bá wa lọ. Bẹ́ẹ̀ ló máa rí. Kristi Olúwa wa. Àmín. Èyí tó mú ni dìmú ṣinṣin. Kristi nìkan ni ọ̀nà òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ baba bí kò ṣe nípasẹ̀ rẹ̀. Òun nìkan ló máa ń gbani lọ́jọ́ ogun. Òun nìkan ló tó fẹ̀yìntì. Òun ló máa ń lo àfẹ́ẹ̀rí o. Jésù Kristi láláfẹ́ẹ̀rí o. Jésù Kristi láláfẹ́ẹ̀rí o. Jésù Kristi nìkan ni kò sáfẹ́ẹ̀rí o. Kò sí ìgbékúdé irọ́ ni o. Jésù Kristi nìkan ni kó fi ayé rẹ̀ fún. Yóò dára fún ọ. God bless you. Bye for now.